أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ولا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم ربي اشرح لي صدري ويسر لي أمري وآل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته. Akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tí ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ ọlọ́run kó máa bá wọn aráalé ànábì, ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa bá wọn sàbí ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó táwọn náà tó wá tẹ̀lé títí dijọ́ kẹyìn. Allahumma àmín. Ìdáwọ́lé wa ọlọ́njọ́ má ṣàjò yọrí sí dáadáa, ọlọ́njọ́ má bínú sí wa gbogbo tá a máa ṣe tá à ń ṣe tó ń bọ́ lọ́hùn nú táwa náà dẹ̀ mọ̀ pé tá à ń ṣe yóò dáa ẹ̀ máa jáwọ́ àyè túbá níbí. Gbogbo tèmi náà ṣe tí mo mọ̀ pé kò dáa èmi náà wọlé ọlọ́run lọ, mo bẹ lọ́hùn ọlọ́run foríjì mi kémi náà jáwọ́ ń bẹ̀ ìwọ náà bẹ ọlọ́run foríjì ìwọ náà. Gbogbo wa lẹ́lẹ́ṣẹ̀ àbórí pósítà tí mo kọ ni mo ní àǹfà ilẹ̀ Yorùbá foríjì mi aláforíjì lọ́lọ́run ẹja wá foríjì lọ́wọ́ ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ òun lọ̀ràn ó ní ta fi ń ṣẹra wa ń ta fi ṣẹ lómi ọ̀tọ̀ ń ta fi ṣẹ tọ̀tún ọ̀tọ̀ ń ta fi ṣẹ tòsí ọ̀tọ̀ ń ta bá fi ṣẹra wa ẹja ká foríjìra wa ẹja foríjìra wa aláforíjì lọ́lọ́run tí mo fi ṣe àwọn ẹlòmíín pọ̀ gbogbo àwọn àfáàlẹ̀ Yorùbá pátá ń ta fi ṣẹra wa pọ̀ wọn ta ló ṣẹ̀ wọ́n jù wọn ní Saidi Shittu ní torí ẹ̀ náà mo ṣe bọ́ tà ń sìn pé ṣé kí n dọ̀bálẹ̀ ni àfáàlẹ̀ Yorùbá ṣé n dọ̀bálẹ̀ kẹ́ má bínú ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa láì ní dóná pẹ̀lú gbogbo ẹ̀yin àfọ ní Sufi ẹ̀yin Tijani Akọ̀dìríyà ẹ bá wa ṣíà prógrámù yìí dáadáa torí gbogbo àwọn bàbá yín la máa bá yín pọ́nlé, gbogbo àwọn bàbá yín la máa pọ́nlé, àwọn bàbá yín pọ́n gbogbo wọn lé pátá kò sẹ́ńtà ní dọ́dọ̀ ẹ̀ á pọ́n wọn lé inú tí inú adé dùn àwọn bàbá yín pọ́n gbogbo wọn lé àwọn bàbá tí gbogbo yín pọ́nlé yẹn àwọn náà àwọn bàbá yín pọ́n wọn lé ẹ ṣe àìtí bá ti rẹ́yìn Tijani Akọ̀dìríyà tí àwọn tó ṣe àpọ́gàmù yóò bá ti tó bí 500 mi ní ti bẹ̀bẹ̀ ti fẹ́ bẹ̀ mo fẹ́ yẹ kẹ́ ṣe àìdáadáa kó wọ 500 kí n tó lè máa bẹ àwọn bàbá wa ti fẹ́ bẹ̀ ó kéré ju èèyàn 500 gbọ́dọ̀ ti ṣe àpọ́gàmù yìí tẹ́ ẹ̀ bá ti ṣe ẹ̀ tó 500 èmi gan mi ní wá foríjì ti fẹ́ wà gbogbo ìyàwó ẹ̀yin bàbá wa táwọn tẹ̀ wá ń bẹ̀ ẹ bá wa ṣí àpògámù yìí dáadáa tẹ́ ẹ bá ti ṣí ẹ èmi ò ní wá ẹ̀yin 77 ló ti ṣí ẹ téèyàn ẹ̀yin tẹ́ ẹ bá ti wo bí 500 èmi ò ní wá foríjì ti fẹ́ wà o ẹ̀yin àfọ̀ní Sufi ẹ̀yin Tijani Akọ̀dìríyà ẹ bá wa ṣí ẹ dáadáa ẹ máa wò pé Saidi Shittu náà ti wálé gbogbo wálé náà ló dà àbí ìkọ̀kọ̀ ṣáà ló máa ṣe tọ́lọ́ máa fi fọwọ́ tó ẹlẹ́mìí tó máa fi yí padà àbí bóyá omi Zemzem tí mo mu lọ́sọ̀ọ́ yìí bóyá òun ló fọwọ́ tọ́ mi lẹ́mìí pé ìwọ ọmọkùnrin ó kọ burú kalẹ̀ ṣáá àbí bóyá omi Zemzem tí mo mu Zemzem water òun ló fọwọ́ gbọ́ ẹ̀mí mi mọ́ tí mo fi yí padà ẹ bá wa ṣe tẹ́ ẹ bá ṣe àìdára mi ní ẹ̀yin Tijani Akọ̀dìríyà ẹ pé mo ti ń pọ́n yín lẹ́sìn tẹ́ ẹ bá ti ṣe àì gbogbo lé àwọn àfọ́ní Sufi gbogbo lọ́rin ó ti di 113 èèyàn ló ti ṣe àì ẹ bá wa ṣe àì dáadáa ẹ̀yin bí 500 lẹ́wà lórí bẹ́ẹ̀ 507 tẹ́ ẹ bá ti ṣe àì tó wọ́n 500 mi ò ní tí make apology ti fẹ́ make apology ti gbogbo àwọn àfa nǹkan dùn wọ́n mo ṣẹ̀ wọ́n wàláì mo ṣẹ̀ àwọn àfa wa yìí
wàláì mo ṣẹ̀ wọ́n wàláì mi rọ́bìlì kábà mo ṣẹ̀ wọ́n ṣẹ́yìn náà lè gbà ní ẹ̀yin ìyàwó ẹ̀yin náà ẹ̀yin bàbá wa ṣẹ́ lè gbà ní ẹ bá wa share program yìí dáadáa ẹ bá wa share ṣẹ́yìn náà lè gbà ní ṣẹ́ lè gbà kí ló dé mo ṣẹ̀ wọ́n o ẹ̀yin àfà mo ṣẹ̀ yín gidi mo gbẹ ẹ̀yin àfà ilẹ̀ Yorùbá ẹ̀yin Tìjàníyà Kọ̀dìríyà mo ṣẹ̀ yín gidi mo ṣẹ̀ yín o kéèyàn kan wá bọ́ta kó wá ní àwọn òṣè wọn o mo ṣẹ̀ yín dáadáa mo ṣẹ̀ yín gidi ló dé ẹ bá mi share program yìí dáadáa o tẹ́ ẹ bá ti share tó ti wọ bí 500 bí a máa pa program yìí títí díjọ́ ẹ bá ti share kó pé 500 lẹ́ẹ̀kan náà ẹ̀yin àfa ẹ̀yin Tìjàníyà tí ọ̀rọ̀ kàn tí ẹ pààyàn lẹ lọ́rọ̀ gangan ẹ̀yin Kọ̀dìríyà tẹ́ lọ́rọ̀ ẹ share ẹ dáadáa tẹ́ ẹ bá ti share ẹ apology ti fẹ́ ṣe fún yín mi ní ṣe ẹ bá wa share ẹ dáadáa ọ̀rọ̀ ohun tó kí ló dé mo ṣẹ̀ wọ́n mo ṣẹ̀ wọ́n mo ṣẹ̀ yín dáadáa mo ṣẹ̀ yín gidi ni o mo ṣẹ̀ yín o mo ṣẹ̀ yín mi gbọ́mọ̀ pé mo ṣẹ̀ yín o ló dé mi náà mo wá fẹ́ wá foríjì lọ́wọ́ yín ẹ bá mi share program yìí dáadáa ilé Ọlọ́run mo wà yìí àbí bó mo wà arọ́ mo wà yìí gbogbo ẹ̀yin àfáà wa lọ́tún lósì mama kó Saidi Shittu àbó ti mú gbó ni ọkùnkùn mú gbó lé Ọlọ́run láti wá foríjì ẹ bá wa share program yìí dáadáa ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ bá wa share gbogbo ẹ̀yin Tìjàníyà Kọ̀dìríyà ẹ bá wa share ẹ̀yin àfáà ẹ bá wa share dáadáa ẹ bá wa share dáadáa mo ń sẹ́ndì kankan lọ́wọ́ ni o mo ń bọ̀ ẹ bá wa share dáadáa gbogbo ẹ share sí gbogbo orí péjì Yẹ̀sàlónàkà wọn náà bá mi share Sheikh Yẹ̀sàlónàkà ẹ bá mi share gbogbo ẹ̀yin gbogbo yín pátápátá ẹ bá mi share ẹ̀yin àfa òní àti gbogbo ẹ̀yin sufinda ẹ̀yin diaspora for the woman ẹ bá mi share ẹ̀yin ẹ bá mi share ẹjọ ń tọrọ lọ ẹ bá mi share dáadáa for the woman àbí kíni kan diaspora of kíni kan ẹ bá mi share dáadáa torí pé ìwọ tí wọn náà bá realize pé o ṣe nǹkan tó bá ṣe àwọn èèyàn gbìyànjú àti bẹ̀ wọ́n pé kó má bínú pé mo ṣe yín tó bá tí wọn náà bá ti realize pé o ṣe àwọn èèyàn wà á dẹ̀ bọ́ta wà á make apology àfa àjàkúmọ́lù òun náà ló bọ́ta ló bẹ̀bẹ̀ yẹ èmi náà láti mọ̀ pé mo ṣe àwọn àfa wa yìí ṣé mi ò ṣẹ̀ wọ́n ni ìwọ bọ́ta kó sọ pé mi ò ṣẹ̀ wọ́n bọ́ta kó sọ pé mi ò ṣẹ̀ wọ́n pé rọ́ ni Saidi Shittu tó ṣẹ̀ wọ́n náà mo ṣẹ̀ wọ́n èmi gan mọ̀ pé mo ṣẹ̀ wọ́n ẹ má bínú ẹ̀yin àfa wa jàre ẹ má bínú ẹ bá wa share program yìí tí ẹ̀yin dẹ́ share tí pọ̀ 283 ló ti share àgbowó kọ̀ọ̀kan lórí share abẹ́ gbogbo èèyàn gbọ́ bí mo fẹ́ make apology fún àwọn àfa wa yìí ni ẹ bá wa share dáadáa ẹ bá wa share èèyàn 300 and something ti share 3 something gbogbo afa Yẹ̀sàlónàkà Sheikh Yẹ̀sàlónàkà àti gbogbo ẹ̀yin tó kù ẹ̀yin ọmọ Mọ́ríkàs àwọn ọmọ Mọ́ríkàs ẹ̀yin gbogbo wa share kí ló dé ẹ bá wa share sórí Facebook bàbá Mudu Mọ́ríkàs ẹ share síbẹ̀ ẹ share káàkiri pé Saidi Shittu ti ṣẹ́rí padà ó ti wálé ọmọ ti wálé padà ó ṣe dá nìyẹn gbogbo kí ló dé ọmọ ti ṣẹ́rí padà wálé ọmọ ti ṣẹ́rí padà wálé o ó ti di 350 àwọn èèyàn ló ti share èèyàn 9 something ló ń wà 350 ló ti share àní ẹ bá wa share program mi ti sọ̀rọ̀ mi ti make apology mi
ẹ kàn ń pọ̀ àní ẹ ṣíà nǹkan ẹ ṣíà ẹ kàn ń pọ̀ sí mo ní mo fẹ́ make apologies mo gba àwọn àfa wa kí ló dé èèyàn for something ti ṣíà ẹ ṣíà ẹ dáadáa ẹ ṣíà ẹ kiri ẹ pín sí gbogbo platforms pé Saidi Shittu ó ṣetán àti túbá mo ṣe gbogbo àwọn àfa yìí ṣé mi ò ṣẹ̀ wọ́n ni ẹ̀yin ò rí pé mo ṣẹ̀ wọ́n ni ó rí gbogbo ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ wọ́n ó ti di 455 èèyàn ló ti ṣíà ẹ̀ wọ́n ti pọ̀ tó tẹ́ ẹ̀ bá pé 500 mi ní make apology mi o tẹ́ ẹ̀ bá pé 500 èèyàn 500 tí ó bá ti ṣíà ẹ̀ mi make apology mi wọ́n kú lórí program fún wọn ni 472 èèyàn ti ṣíà program yìí kí ló dé mo ṣẹ̀ wọ́n kí ló dé ṣẹ́yìn náà lè gbà ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa kẹ́ máa ń click love and like káàkiri ṣẹ́yìn náà lè gbà tí mo ṣe fún wọn kan ṣerú ẹ̀fẹ́ yìí náà ṣẹ́yìn náà lè gbà mo tẹ́yìn náà lè gbà wáyé tẹ́ wọ́n fi ń lọ àwọn ẹlẹ́lẹ́ káwá fi ń lọ wọ́n èmi kò lè gbà ó ti di 495 mo ló ti ṣe ẹ̀ kí ló ti ó ti lé 500 báyìí alihamudulilayi kí ló dé ṣẹ́yìn náà lè gbà gbogbo ìyá wa tá a máa ń click love and like pé Saidi Shittu máa tẹ̀ sójú ẹ̀ fún wọn lọ ṣẹ́yìn náà lè gbàrú ẹ̀ ẹ̀yin bàbá wa lamẹ́ríkà lé London ṣẹ́yìn náà lè gbàrú ẹ̀ kò sẹ́ni tó lè gbà tí mo ṣe fáwọn afáyẹn nínú gbogbo wa ṣẹ́yìn náà lè gbàrú ẹ̀ kò sẹ́ni tó lè gbà náà kí ló dé ta ló lè gbànú yín àwọn afáyì wọ́n pàtẹ jálábì ohun tó fi ń jẹun tó fi ń bọ́mọ tó fi ń bọ́yàwó òun ni gbogbo wọn fi ń jẹun òun náà fi ń jẹun náà fi ń bọ́mọ náà fi ń bọ́yàwó ìmí inú àwọn àfáà yìí ó ti bá ilé ẹ̀dẹ́ linted wọ́n ti lọ ra pákó tó fẹ́ fi ṣe dẹ́kìn ó dẹ̀ ti rí àwọn kọ́sítọ́mà tó fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ ìgbà tí mò ń pariwo àwọn kọ́sítọ́mà ò fún lówó mọ́ ṣé mi ò ti ṣẹ̀ mi ò ṣẹ̀ ó rí pé mo ṣẹ̀ ìmí ó ti lẹ́yìn tó ń ṣọṣẹ́ fún tó ti gbowó ọṣẹ lọ́wọ́ ẹ̀ àbí lẹ́yìn tó fẹ́ gun ọṣẹ fún ọṣẹ yámù yíyà tó fẹ́ ṣọṣẹ fún mo pariwo kò lọ bá mọ́ gbogbo ẹlòmíì ó fọmọ ẹ̀ sí skul olówó ńlá nínú àwọn àfẹ́ ẹlẹ́bọ yìí mo bọ́ ta mo ní ẹ má dáwọ́ lóhùn ẹlẹ́bọ ni wọ́n o ẹ má lọ bá mọ́ o ẹ sá fún o olórí burúkú ni o oògùn ló ń ṣe o àwọn kọ́sítọ́mà sá lọ ṣé mi ò ṣẹ̀ ṣé ìwọ náà lè gbàrú ẹ̀ ṣó lè gbà ẹlòmíì wà náà àwọn àfáà yìí kò nọ́nà míì tó fi ń jẹun tó fi ń tọ́jú ìyàwó tó fi ń tọ́jú ọmọ mo ṣẹ̀ wọ́n tó bá wá ń bínú tó bá ń mú irọ́ tó ń gbéṣẹ́ fún onírọ́ kó máa parọ́ tó wá ń di gbogbo ohun tí mi ò ṣe lé mi lórí ṣé mi ò jẹ̀bi wọn ṣá ṣé mi ò jẹ̀bi ìyàwó ẹ̀yin náà mọ̀ pé mo ṣẹ̀ wọ́n náà ẹ mọ̀ náà ẹ̀ dẹ̀ ń click love and like ẹ̀yin gan mọ̀ pé mo jẹ̀bi wọn mo ṣẹ̀ wọ́n gbogbo kọ́sítọ́mà wọn ló ti sá lọ gbogbo kọ́sítọ́mà ló ti sá lọ gbogbo kọ́sítọ́mà tó fi ń jẹun òun náà ti sá lọ tán àwọn ibi tó ti ń rówó ẹkàn rẹ́rìn ni ọ̀rọ̀ dúdú ọ̀rọ̀ mò ń sọ ohun tó ń dùn àwọn afáyé mò ń sọ o gbogbo tó ń dùn wọn ni mò ń sọ o ibi tó ti ń jẹun ẹlòmíín wà ti jẹ́ pé ọ̀nà yìí kò mọ̀nà míì jù yẹn lọ ẹlòmíín ò mọ̀nà míì ju iṣẹ́ jálàbí yìí lọ ohun tó fi ń jẹun tó fi ń tọ́jú ìyàwó tó fi ń tọ́jú ọmọ bísínẹ́sì wọn ti wá bàjẹ́ ẹ wá ní mi ò ṣẹ̀ wọn tọ́ba wa ń bínú ẹni tá a nà lára máa tà gbogbo èyí tó ń ṣe fún mi tó bá tún gbéṣẹ́ fẹ́ lómi tó tún burú jù tó ń gbé fáwọn tó ń parọ́ tó ń di tí mi ò ṣe lé mi lórí ṣé wọn jẹ̀bi láti ṣe ṣọ́ jẹ̀bi ẹ má blame wọn o so ẹ̀yin àfa tẹ́ ẹ ṣe jálàbì ẹ̀yin náà ẹ má bínú ẹ jáwọ́ kò ń bi jálàbì ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀yìn nìyẹn mo ti mọ̀ ẹ jáwọ́ kò ń bẹ̀ ẹ̀yin náà yé jóògùn mọ́ ẹ̀yin wẹṣẹ àwúre ẹ̀yin wẹṣẹ ẹ̀yin ṣọṣẹ ìtajà fáwọn èèyàn mọ́ ẹ̀yin náà sọ àwọn èèyàn dẹlẹ́bọ ni ẹ darí àwọn èèyàn kojú Ọlọ́run ẹ má bínú ẹ̀yin náà jáwọ́ ń bẹ̀ apology ti fẹ́ ṣe fún yín nìyẹn ẹ jọ ẹ jáwọ́ kò ń bi bẹ̀ kẹ́yìn náà darí àwọn èèyàn sọ́dọ̀ Ọlọ́run tẹ́ bá ń ṣe pé ogun yín ọṣẹ tẹ́ ń ṣe fáwọn èèyàn lè sọ̀yàn dolówó ó yẹ kó ti da fẹ́yìn náà ju báyìí lọ mi ò bú yín mọ́ ẹ má bínú ẹ jáwọ́ ń bẹ̀ ẹ jáwọ́ ń bẹ̀
gbogbo ògùn yín tẹ̀ ń ṣe fáwọn èèyàn ta ló ṣoríire tó Dangote nú àwọn ẹ̀ǹtẹ̀ ṣọṣẹ́ fún rí mi ò bu yín kí bá ti wà ní pé wọ́n fẹ́ make apology inú Rashidi olómi pókìtì inú náà máa dùn sí pé ó ti bọ̀ ó fẹ́ àtọ̀rọ̀ afọlọ́jì lọ́wọ́ wa téèyàn ò bá bọ́ lọ́wọ́n ọba bínú sírù Rashidi olómi pókìtì ìyọnu ọlọ́wọ̀n ní bonitọ́n irú Rashidi olómi pókìtì yẹn tọ́lọ́wọ́n bá bínú sí lọ́wọ́ téèyàn ò bá bínú sí téèyàn ò bá ṣépèlé lórí pé olórí burúkú ni Rashidi yìí ọlọ́run ti ṣépè fẹ́lẹ́ yìí ìbínú ọlọ́run wà lórí Rashidi olómi pókìtì téèyàn ò bá bọ́ lọ́run bínú ọlọ́run kan tún máa bínú sórí tọ́ pé olórí burúkú ni Rashidi o táyé ẹ bàjẹ́ iwájú ọlọ́run ẹni òfò ẹni àdánù ṣé màá fẹ́ make apology sí màá ní Rashidi olómi pókìtì ẹ má bínú o bàbá wa olómi pókìtì ẹ má bínú o ṣé nǹkan tí báwo ni mo fẹ́ sọ ẹni òfò wájú ọlọ́run tó náà lọ bí mọ́ mọ́ oníjàlábì ni ó ní gbogbo àwọn sàbí gbogbo àwọn ànábì ọlọ́run oníjàlábì ni wọ́n ṣé irú ẹni bẹ́ẹ̀ ni mi àwọn make apology fún kọ́lọ́n kíkú ya pa mí ó pè mí ju kí make apology fún Rashidi olómi pókìtì ẹ̀ńtá yìí ẹ ti bàjẹ́ ẹni èpè iwájú ọlọ́run ẹni tọ́lọ̀ ń kórìíra tó ń parí màá make apology màá ní Rashidi bàbá Rashidi olómi pókìtì ẹ má bínú mo ṣẹ̀yìn ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe lórí burúkú ẹ̀ńtá yìí ẹ ti bàjẹ́ ìyẹn ní bá bẹ̀ pé bàbá Rashidi olómi pókìtì o ẹ má bínú ẹni tí bínú ọlọ́run dà láàmú torí ẹ ti yí ẹni òfò màá wá ní mo fẹ́ make apology sí bàbá Mudiru Markaz ẹ má bínú o ẹni tó bú sàbí ànábì màá ní bàbá Mudiru Markaz ẹ má bínú pé bàbá Mudiru Markaz ẹ má bínú ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yìí kò ní dáa fún Mudiru Markaz èyí tó ba kéré nínú àjálù wájú ọlọ́run ṣé màá ní bàbá Mudiru Markaz ẹ má bínú ẹni tó bú sàbí ànábì ló wí bẹ́ẹ̀ mi ò bu o ànábì ni mo sábà sí àbí ẹnikẹ́ni tó bá bú sàbí òun fa'alayhim la'natullahi wal malaikati wan nasi ajma'in ọlọ́run kò ní dáa fún ẹni tó bá bú sàbí òun ànábì ló wí bẹ́ẹ̀ ó ní mo sábà sí àbí ẹ má bú sàbí èmi o mọ sábà sí àbí ẹ má bú sábí ohun ànábì o ẹni tó bá bú sábí ohun ànábì fa'alayhim la'natullahi wal malaikati wan nasi ajma'in ìbínú ọlọ́run kó máa bá gbogbo ẹ tó bá bú sábí ànábì Mudiru Markaz wa bú sábí ànábì mọ̀ ẹ̀yin wá ẹ̀sìpẹ̀ ìwé Saidi Shittu yà sọ fún bàbá gbogbo bàbá bínú kò ní dáa fún bàbá yín ayé bàbá yín ò ní dáa láàánú ọlọ́run kó máa bá bàbá yín àbórí bàbá yín burú nìyí tí bá fẹ́ make apology ṣáà àwọn wèrè ẹ̀tẹ́ ní fẹ́ make apology lélẹ̀ ẹ tọ́ka ẹni tí mo ṣẹ̀ náà bàbá yìí inú yín wá ń dùn pé Saidi Shittu ó ti padà bọ̀ nílé ilé ìbò ni mò ń padà bọ̀ kò ní dáfà bàbá yìí gbogbo wọn papọ̀ ni mò ń sọ o mi ò yọ kọ́kọ́ lẹ̀ o ohun tó ń dùn yín ni pé mo bà bísínẹ́sì yín jẹ́ mo dẹ̀ yín jáṣẹ́ yín lọ́ọ̀lì mi ò ní stop tálá yí ẹ̀dá tó tèmi nù yín àtàwọn bàbá yín àwọn bàbá yín tó bá wá sí Saudi Arabia wọn tó ń gbé wọn lọ kí ló dúkú ẹ bí abibi ladin àwọn hòtẹ́ẹ̀lì kan tó máa ń lọ sí jìnnà táyé wọn bàjẹ́ àwọn àgbà àwọn bàbá yín lọ jìnnà sínú wọn lọ jù sí lungu kan wèrè kan ní you talk too much na God go polish your baba na him talk too much na block ẹ ìwọ obìnrin tó kọ pé you talk too much orí ẹ ti dàrú ọkùnrin ní wèrè ní jẹ block ẹ orí ẹ dàrú. When you talk too much, your father talk too much. Orí ẹ dàrú. Wọ́n expect pé Saidi Shittu wọ́n bọ̀ wá bẹ bàbá yín olómi pókìtì Rashidi. Àbí Mudiru Markaz ni mo fẹ́ bẹ̀. Ta ni fẹ́ bẹ̀ ẹnu yín ta ni mo ṣẹ̀ ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ yín. Ju pé ẹ jáwọ́ àní ibùdó ńlá wájítẹ́ ní ibùtọ̀ gúùt àbí mo sọ ju bẹ́ẹ̀ lọ pé ẹ̀sìn ọlọ́run ẹ jìnnà sóṣà. Ṣé mo sọ ju bẹ́ẹ̀ lọ ni? Kí ni mo sọ tó burú tí mo sọ tí mo fi ṣẹ̀ yín? Ẹ̀yin lórí burúkú kí ni mò ń ṣe kí ni mò ń sọ tí mo fi ṣe àwọn bàbá yẹn bàbá jí jákujáku kí ni mo fi ṣe wọn ṣe pé mo ní ká má ṣe bọ́ mọ́ ẹ má jogun mọ́ ẹ má ṣọṣẹ àwúre ẹ má ṣọṣẹ ìtajà ṣe ohun tó ń dùn yín nìyẹn tí mo fi wá ṣẹ̀yìn à ń jà lọ ni o ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ṣe ti gbọ́ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o kò lè stop o torí mi ò ní dákẹ́ mi ní dákẹ́ máì dìú má sọ pé torí pé ó rówó ń bẹ̀ mi ò rówó ń bẹ̀ mi ò rí owó níbi bẹ̀ torí ẹ̀gbọ́n ò ṣe gba fíṣẹ̀ bílẹ̀ láì fún mọ́ṣáláṣí láti bí ìjọ yìí ṣùgbọ́n n tó fà á tí mi ò ṣe gba fíṣẹ̀ bílẹ̀ láì fún mọ́sìkì àwọn èèyàn ti ṣetán àti máa sọpọ́tì wa fún mọ́sìkì tá a fẹ́ kọ́ tó wà lẹ́kì mo mọ̀ọ́mọ̀ dá dúró pé
kó má di pé nígbà tó owó yẹn ló fi ń kọ́lé ló fi ń ṣe gbogbo ohun tó ń ṣe mi ò fowó yẹn ṣe mi ì fi kọ́lé mi o owó yẹn ló fi ń kọ́lé àfíṣẹ́bí ilá yẹn ló fi ń jẹun èmi ẹ̀yin náà mọ̀ pé irọ́ ni o pé ẹ̀ta yìí ẹ̀ ti bàjẹ́ kan ló máa ń parọ́ irọ́ yẹn o ẹni tọ́lọ́run ti bínú sí ni o ló ń pa irú irọ́ yẹn o sórí wo jẹ́ fi kọ́ wọn jẹ́ wo bí àwọn lè fi wọn níbẹ̀ jẹ́ wo bí tí mo bá iṣẹ́ ilé mi dé níbẹ̀ àṣẹ mo gbé mo send fídíò yẹn ilé ok wọ́n ti bá iṣẹ́ ilé mi wọ́n ti rẹ́ gbogbo ta wọ́n ti rẹ́ tán gbogbo ta lé mi wọ́n ti rẹ́ gbogbo wọ́n ti ṣe dẹ́kìn ṣe gbogbo kí lẹ́ ń pè wọ́n ti ṣe rúùfù wọ́n ti ṣe gbogbo wọ́n ti rẹ́ gbogbo ìta wọ́n ti rẹ́ pa wọ́n ti rẹ́ tán báyìí iṣẹ́ dẹ̀ ń lọ fíṣẹ̀bílì la ìkọ́lé léyìí ó mọ̀ mo rò pé mi ò gbá kan nọ́mbà sí torí sì ló máa ní fíṣẹ̀bílì la ló fi ń jẹun èèyàn lórí burúkú mo lọ sí Nàìjíríà mo tún wá ìjọ kejì àbí ìjọ kẹta ni mo tún fò mo tún wá sí múra láti wá bẹ̀ Ọlọ́run kò wá náà yé bàbá yín dá tó mi àwọn ọmọ ìyá yín tó ṣerú ẹ̀ lẹ́jọ́ kìnnìkan tó lọ ó kò ní ìlú kan lọ sí ìlú kan lásán ó ti parọ́ pé ó ti wá rẹ̀ òun báyìí ìnáwó ni o ẹ wá dá fíṣẹ̀bílì la fóun o fíṣẹ̀bílì la ló fẹ́ gbànà tó mọ̀ pé tó ṣẹlẹ̀ kárú àwa yìí fíṣẹ̀bílì la ló ká wa tí wọ́n rò pé lè Saidi Shittu ẹja dá fíṣẹ̀bílì la fún tó lè ká tó mọ̀ pé yes ó jẹ́ kó dá fún mi ò ṣe gbéraga mi ò ìgbéraga kọ́ fíṣẹ̀bílì la kọ́ la fi ń jẹun ṣùgbọ́n máa ní ẹ̀hún dá fíṣẹ̀bílì la fún fíṣẹ̀bílì la kọ̀kọ̀kọ̀ ẹ̀yẹ parọ́ fíṣẹ̀bílì la kọ̀ àánú Ọlọ́run làwa ń jẹ ṣé o ti gbọ́ àánú Ọlọ́run táàdẹ̀ wá gba fíṣẹ̀bílì la lọ́wọ́ bàbá alákó bàbá aláya gbogbo yẹn ní òfò ṣé gbọ́ so ohun tí mo ń tẹ́ láti fàyọ má jẹ́ ó dùn ẹ̀ mo wá àwọn èèyàn kan náà ń pè mí náà ń sọ pé Saidi Shittu ó ṣẹ̀wọ̀n tó tọ̀ ó ṣẹ̀wọ̀n mo ní báwo mo ṣe ṣẹ̀wọ̀n wọn ni ó bà bísẹ̀nsì wọn jẹ́ ìjà wo náà bẹ́ẹ̀ jà pé ó kọ̀ tẹ̀ dédé wá bà bísẹ̀nsì wọn jẹ́ wọ́n sọ fún wa pé ó ṣẹ̀wọ̀n tó bá ń bú ẹ wọ́n ń parọ́ mú ẹ tí wọ́n wá jẹ̀bi ni ọ̀gbẹ́ni jẹ́ kó máa parọ́ mú ẹ lọ jàre ìwọ ló bà gbogbo bísẹ̀nsì wọn jẹ́ ó ti bà gbogbo bísẹ̀nsì wọn jẹ́ wà ní pé wọ́n fẹ́ máa ṣe pé ó jẹ̀bi wọn ní tó fi ń jẹun tó fi tọ́jú ìyàwó tó fi tọ́jú ọmọ tó fi rán ọmọ lọ skul tó ti gbọ́kànlé pé ohun táwọn fẹ́ fi ṣe gbé ìṣẹ̀mí ayé àwọn nìyẹn ẹ wo olórí burúkú yìí ó kọ olórí burúkú ẹ bá jẹ́ ń gbójú wèrè tó sọ bẹ́ẹ̀ olórí burúkú ẹ jáde ẹ ṣàfilẹ̀ ẹ ti blọọkì ẹ ó ti dà bẹ́ẹ̀ ẹ ń tó fi ń jẹun tó fi ń bọ́yàwó tó fi ń bọ́mọ mo wá dé mo wá ba gbogbo ẹ̀ jẹ́ pé irọ́ o ẹ lọ bá Ọlọ́run gangan ẹ lọ bọ́ Ọlọ́run ẹ lọ máa ṣàdúrà fúnra yín ẹ̀yin náà wòran ẹ wo àwọn ìyá aláṣọ ẹ wo àwọn ìyá aláṣọ àwọn ìyá wa àwọn bàbá wa tó máa ń lọ sí Bombay wọ́n ń lọ Korea wọ́n ń lọ China lọ rajà àwọn àáfà ẹlẹ́bọ ti sọ wọ́n di olóṣì àwọn àáfà yìí náà sọ gbogbo aráàlú di olóṣì wọ́n ti báyé gbogbo wọn jẹ́ ó máa báyé wọn jẹ́ àwọn ìyá yẹn bọ́ ṣe ń lọ China tó ń lọ Korea tó bá ń bọ̀ ó yẹ kán ra ara tíkẹ́ẹ̀tì kán ra yà ní Mọ́kà ń bí kán wọlé Ọlọ́run kán lọ yọná fìlà kán ṣe umura kán bẹ Ọlọ́run bẹ pé wọ́n Ọlọ́run jọ ọjà mi rèé tí mò ń kó lọ lé Ọlọ́run jọba mi darí àmì àwọn èèyàn jẹ́ máa rí ta ṣàánú mi Ọlọ́run kán lọ ké sọ́lọ́run lọ́rùn àwọn olórí burúkú àfáàní ẹ máa bọ̀ a máa ṣọṣẹ́ fún yín kẹ́ máa fi wẹ̀ wọ́n wá ṣọṣẹ́ fún wọn wọ́n wá sọ àwọn èèyàn dẹni òfò wájú Ọlọ́run ní tí ẹ kán wá sílé Ọlọ́run bí kán wọnú Káàbà kán lọ ṣàdúà kán wá sí arọ́ọ̀mù jàre kán lọ ṣàdúà ńbẹ kán bẹ Ọlọ́run kán sunkún fún ó kéré jù 3 days kó tiẹ̀ fi bẹ Ọlọ́run even 1 day kó wọbẹ̀ kó fi bẹ Ọlọ́run kó sunkún sọ́lọ́run lọ́rùn gbọ́kọ́ Ọlọ́run ṣoore fún ẹ àwọn àfa olórí burúkú yìí tẹ́ni mo ṣẹ̀ tó ń dùn wọ́n pé mo ṣe àwọn èmi gbọ́ ibi tí gbà pé mo ṣe yín o ohun tí mo lè fi ṣe yín náà ni mo sọ jáde ẹ̀yin àfa olórí burúkú yẹn wá darí wọn sọ́dọ̀ Ọlọ́run káwọn èèyàn lọ jọ́ Ọlọ́run mọ̀ kó máa bẹ Ọlọ́run ẹ̀yin wá ń ṣọṣẹ́ fún wọn ẹ̀ ń sọ wọ́n dẹni òfò níwájú Ọlọ́run ẹ̀ ń jẹ́ kọ́ Ọlọ́run bá máa bínú sí wọn ẹ wá ń ba yé àwọn ẹni ẹlẹ́ni jẹ́ àwọn tí ẹ kọ́ wá bá Ọlọ́run kọ́ dojú ara wọn kọ́ Ọlọ́run kọ́ máa sunkún sọ́lọ́run lọ́rùn kọ́ Ọlọ́run ṣàánú wọn inú yín wá ń dùn ẹ̀yin fowó yẹn ẹ̀yin fi kọ́lé ẹ̀yin fowó yẹn salamu alaikum how are you alhamdulillah I'm on live program owó yẹn lẹ́yìn wá fi ń jẹun lẹ́ fi ń mu ibẹ̀lẹ̀ tí ń jẹun lẹ́ ti ń mu gbogbo ọkàn yín wá balẹ̀ lórí ẹ̀ dẹ̀ ti báyé wọn jẹ́ wájú Ọlọ́run ẹ báyé àwọn ìyá ìjẹ́ wájú Ọlọ́run ẹ báyé wọn jẹ́ wájú Ọlọ́run
darí wọn sọ́dọ̀ Ọlọ́run sọ pé ànábì Muhammad sọ pé ẹ̀yin torí bí ájílì tọ́ àm torí níta fẹ́ jẹ ẹ wá sọ àwọn ìyá tí wá ẹ sọ wọn dẹ ní òfò ẹ bá yá àwọn yóò níyà jẹ ẹ gbowó lọ́wọ́ ẹlòmíì ẹ tún bá wọn sùn ẹ ń ṣe tí ò dá fáwọn ẹni ẹlẹ́ni èmi wá bọ́ tàbí wá ń parọ́ pé nǹkan tẹ́ ń ṣe yóò dá ẹ wá ní Saidi Shittu wá da sánsán sínú gàrí wa nígbà ó wá bà gbogbo bísíǹsì wa jẹ́ ní tí mo fi ṣẹ̀yìn nìyẹn àbí ẹ má bínú tó wá pọ́n tí mo fi ṣẹ̀yìn nìyẹn ẹ̀yin náà ẹ jáwọ́ ń bẹ̀ wọ́n ti gbà pé mo ṣẹ̀yìn lórí ibẹ̀ yẹn ẹ jáwọ́ ń bẹ̀ ẹ̀yin náà ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ gbára lọ́lọ́run kẹ́yìn náà wáṣẹ́ tẹ máa ṣe ẹ lọ wáṣẹ́ tẹ máa ṣe tẹ máa fi máa jẹun ẹ lọ wá tẹ máa ṣe tẹ máa fi máa jẹun ẹ fi jálàbí lẹ̀ àwọn òwe mi ò ṣe jálàbí mi ò jóògùn mi ò wẹṣẹ àwúre mi ò wá kọ́sítọ́mà àwọn èèyàn máa ń béèrè nọ́mbà mi gan mi tó fún wọn fóònù nọ́mbà mi ẹ̀yin wéèrè tí mo fi ṣẹ̀yìn nìyẹn ẹ má bínú tó pé tí mo fi ṣẹ̀yìn nìyẹn ṣe ti gbọ́ ẹ má bínú pé torí pé mo já ṣẹ̀yìn mo fi ṣẹ̀yìn ẹ má bínú mo ṣẹ̀yìn mo mọ̀ èmi kọ́ mọ̀ kọ́ mo ṣẹ̀yìn ta ló lè gbárù ẹ̀ bísíǹsì mò ń ṣe kí nǹkan wá sọ pé even afáfọlọ́nṣọ́ tó ń polówó sànọ́mọ̀ kí àbí kí wọ́n ń polówó kíní kan ọmọ awóré jẹjẹ báwọn ń ta oògùn Islamic medicine kí nǹkan wá dìde kó wá ní ẹ má rajà lọ́wọ́ fọlọ́nṣọ́ mọ́ o sànọ́mọ̀ kí tó ń ta òṣìṣẹ́ o kíní kan kí nǹkan wá fẹ́ ló ba gbogbo bísíǹsì wọ̀ yẹn jẹ́ tó ṣáfà fọlọ́nṣọ́ máa gbàrú ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ìyàtọ̀ ọbẹ̀ ni pé àwọn àáfàá yìí ń sọ àwọn èèyàn tó lórí burúkú níwájú Ọlọ́run wọ́n ń sọ àwọn èèyàn dẹni òfò ẹ bá wa ṣíà ẹ má tọrọ pé mo sòdodo ń sìn kò tún náà tún ní ṣíà ẹ mọ́ èèyàn tó ti ṣíà bí 700 and something ló ti ṣíà ẹ 767 ẹ jẹ́ kó jẹ́ 1000 èèyàn ló ṣíà ẹ kí gbogbo èèyàn gbọ́n tí mo ṣe fún wọn mo dẹ̀ ti make apology mo ti bẹ̀ wọ́n kọ́ má bínú sí mo ti bẹ̀ yàn àfáà yẹn pé ká má bínú tí mo fi ṣẹ̀yìn yẹn ẹ má bínú ṣe ti gbọ́ ẹ má bínú ẹ forí jì mí tábù kan tí mo ṣe nìyẹn gbogbo yín pápátá mo bẹ̀ ẹ jáwọ́ kó ń bẹ̀ ni tẹ́ bá ti jáwọ́ kó ń bẹ̀ èmi náà máa dán ọmọ dáadáa sí yín ṣé mi gan sọ pé ṣé bí Ọlọ́run mo wà yìí èmi náà wá foríjì wá sọ́dọ̀ Ọlọ́run kọ́lọ̀ ń balẹ̀ foríjì mi ẹ̀yin náà foríjì èmi náà kẹ́yìn náà jáwọ́ bí ẹ bọ̀ ẹ jáwọ́ bíbẹ̀ yẹn ń ba yé àwọn èèyàn jẹ ẹ jáwọ́ bíbẹ̀ yẹn ń sọ àwọn èèyàn lórí burúkú ẹ jáwọ́ bíbẹ̀ yẹn ń sọ àwọn èèyàn dẹni òfò tẹ́ ń ba yé wọn jẹ́ wọn ju Ọlọ́run kémi náà má bàa máa ṣẹ̀ yín mọ́ ẹ já máa ṣẹ̀ra wa ẹ̀yin ń ṣe Ọlọ́run ẹ̀mí ń ṣẹ̀ yín ta ló lórí ìbúnú àwa méjèèjì ẹ̀yin ń ṣe Ọlọ́run ẹ̀mí ń ṣẹ̀ yín lójú ti ilẹ̀ yìí ló pé mo ń ṣẹ̀ yín o níwájú Ọlọ́run mi ò ṣẹ̀ yín o ẹ mọ̀ pé níwájú Ọlọ́run mi ò ṣẹ̀ yín o níwájú títí yín but ó ṣẹ̀ wá o Saidi Shittu ànígbà tó ẹ̀ bó ṣe ń bá yín jà lẹ́sẹ̀ ń bá mi jà lẹ́sẹ̀ ń bínú pé Saidi Shittu ànígbà a máa ṣe kíní kan fún ẹ ìwọ lè wọ́n rò pé mo ṣẹ̀ ẹ́ but níwájú Ọlọ́run ọba dẹ́dà mi ò ṣẹ̀ ẹ́ mi ò jẹ̀bi ẹ̀ mi ò jẹ̀bi ẹ̀ mo tún pè ẹ́ pé kó kú lójú ọ̀nà òfò ni mo ń pè ẹ́ ni pé kó máa bọ̀ kú lójú ọ̀nà òfò má tẹ̀lé àṣẹ Ọlọ́run má dùn lórí burúkú tí mo ń ṣe nìyẹn kí ni mo ṣe kí ló dé mi ò gbàyàwó ẹ̀ mi ò tòsí ìyàwó ṣé mo tòsí ìyàwó yìí ni ṣé mo tòsí ìyàwó mùdírù mọ́ríkàsì ni àbíyàwó àfáà Sùlàímọ̀ Fàrúkù ni mo toast àbíyàwó bàbá lówó ni mo toast àbíyàwó màmá ọ̀fà mo toast àbíyàwó àwọn afáàyìn wo mo toast ìyàwó ẹ̀ ẹ máa ní pé àtòrí pé ó toast ìyàwó wa ní o ànígbà kí ni mo ṣe fún yín náà kí ni mo ṣe mo ní ẹ má jóògùn mọ́ ẹ má ṣọṣẹ àwúre mọ́ ẹ yé ṣọṣẹ ìtajà mọ́ ẹ jáwọ́ bíi jálàbí ariwo tí mò ń pa nìyẹn náà ẹ ni mo ṣe yìí kí ló dé kí ni mo ṣe kí ni mo ṣe fún yín ṣé sáànà bí mọ̀ọ́mọ̀ jó ní jálàbí ni sáànà bí ìṣọṣẹ fún rí tàlànà bí gún ọṣẹ fún rí pé wàá gbọṣẹ àwúre wàá gbọṣẹ ìtajà tàlànà bí gúnṣẹ fún rí tó wá ń ṣọṣẹ fáwọn èèyàn tá a ní tàlànà bí ṣọṣẹ àwúre fún sálọ́bí náà ṣọṣẹ àwúre ni sálọ́bí náà jọ lọ́ṣẹ ni ànábì ọjọ́ tó bá yẹ pé ànábì mọ́mọ́ náà ń ṣọṣẹ fáwọn èèyàn ànábì wa ti dà ànábì ọlọ́ṣẹ nìyẹn ànábì mọ́mọ́ náà bá ń fún tó bá ń fún àwọn èèyàn lẹ́bù ànábì wa ti dà ànábì ẹlẹ́bù nìyẹn ànábì mọ́mọ́ náà bá ń síyàn ní gbẹ́rẹ́ ànábì wa ti dà ànábì onígbẹ́rẹ́ nìyẹn ànábì mọ́mọ́ náà bá ń fún yàn lọ́ǹtù ànábì wa ti dà ànábì ọlọ́ǹtù nìyẹn kí wá lànábì wa pèpè kí lànábì ń pèpè sí ibo ló ń pèpè sí ẹ̀yà fáà tẹ ní Saidi Shittu sẹ́yìn níbo lànà bí n pèpè sí ẹ sọfà yìí ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ àgbọ́ ẹ jẹ́ àgbọ́ níbo lànà bí n pèpè sí níbo lànà bí wa Muhammad bó ló ń pèpè sí bó ló ń pèpè sí ẹ̀ṣẹ̀ tí bá ṣẹ̀ yẹn foríjì mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yẹn àfa ẹ foríjì mi ẹ̀yin náà jáwọ́ bí ẹ bọ̀ tí bá ṣẹ̀ yìí
lórí pé mò ń jáṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe mi ò lè stop mo ti wà programmatu mo ti wà seal mo ti sílè pa iṣẹ́ bọ́ọ̀bù rẹ tán bá tàn kó tàn ni kó tàn níṣẹ́ iṣẹ́ tí mo gbà lọ́dọ̀ Ọlọ́run kí n máa jáṣẹ́ irọ́ tẹ̀ ń pa káwọn èèyàn máa tẹ̀lé nǹkan tọ́lọ́run sọ mi ò dẹ̀ lè stop tí máa fi kú mi ò mọ̀ ṣe mi ìríra mi yí mo ti ń try láti tọ́nu ara mi pé kí n change mi ò ríra mi change ẹ jọ ẹ̀yin àfáà yìí mo ti try mi ò ríra mi change mo ti try gbogbo bí máa ṣe yíra mi ò ríra mi yí ẹ foríjì mi ẹ̀yin àfáà yìí ẹ foríjì mi ẹ foríjì mi tó bá yẹ pé tí mo ṣe nìyẹn tí mo fi ṣe yín ẹ foríjì mi ẹ jáwọ́ ẹ̀yin náà ẹ jáwọ́ kó bí ẹ bọ inú Rashidi olómi pókìtì inú àti bàjẹ́ lálẹ́ yẹn sí pé ṣé wọ́n mọ inú fẹ́ túbá ni kí n túbá kò ń bi pé kí n sọ fún ẹ pé kó má ṣorí burúkú mọ́ mò ń pè wọ Rashidi olómi pókìtì pé kó jáwọ́ kó ń bi ẹbọ pé lórí ibu nìyẹn páyé ẹ ti bàjẹ́ even now mò ń pè ẹ páyé ẹ ti bàjẹ́ wájú Ọlọ́run kó ti dẹni òfò wájú Ọlọ́run ó wá expect kémi stop tí mò ń sọ ó expect ẹ irúwọ náà wà á ní pé èèyàn mọ́ mi ẹ bá mi ṣí à ń tó ń sọ àbó lórí burúkú ni ẹni àní ó jáwọ́ kó ń bi jálàbí tó ń ṣe Rashidi olómi pókìtì àfọ oníjálàbí jáwọ́ ń bẹ̀ ó nànà bí mọ̀ọ́mọ̀ oníjálàbí ni ó nànà bí ẹ̀ńsá oní Jésù oníjálàbí ni ó ní gbogbo ìfún gbogbo àwọn ànábì oníjálàbí ni wọn ẹ wá expect kémi dákẹ́ kí n dákẹ́ tí bá ti dákẹ́ àpàdà sí burúkú bá mi nìyẹn o ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa níjọ́ tí bá ti dákẹ́ tí n bá ti pariwo jálàbí tó ń ṣe mọ́ tí n bá ti tú wọn láṣìírí àpàdà sí burúkú ti bá mi ẹ ti gbàgbé Saidi Shittu àpàdà sí burúkú ti bá o tẹ bá ti rí pé mo dákẹ́ mi ò sọ mọ́ àpàdà sí burúkú ti bá mi ni confam ni kò rújú tí n bá ti sọ mọ́ àfi tán bá ti stop tán bá ti wá stop o tèmi náà bá wá dákẹ́ ńgbà ẹ̀ ṣùgbọ́n tán bá stop tèmi náà bá wá dákẹ́ tí bá ní bàbá Mudiru Markaz ẹ̀lẹ́sà happy birthday to Mudiru Markaz kí wọ́n máa kí happy birthday àgbàfà afọ́fúngbẹ́mu àgbàlagbà wọ́n ń ṣe birthday lẹ́nìí wọ́n á ń gbé kéèkì síwájú òun náà ń gé kéèkì pẹ̀lú ọwọ́ kan ṣiṣẹ́ mọ́ ìkejì ló ń lò bọ́wọ́ ọ̀tún ló parẹ́ mọ́ lára ni bó sì ló parẹ́ kò tiẹ̀ yé mi ọwọ́ kan ṣiṣẹ́ mọ́ lára Mudiru ó wá ń lọ́wọ́ kejì ó wá ń gé kéèkì afọ́fúngbẹ́mu ṣé kí ló ń dùn nú ẹ̀ náà Al-Madrasatu kí ló ń dùn nú ẹ̀ tó ń gbé kéèkì síwájú ẹ̀ tó ń gé kéèkì kò wá jọ rárá ó wá dàbí kan nínú àwọn ọmọlá tó ń mèrèké wọ́n dàbí àwọn mèrèké wọ́n náà wo fọ́tò bàbá yín bó ṣe rí ẹ bá yín wo jáde mi wọ́n dàbí àwọn mèrèké Kánò àbí mèrèké bo dàbí àwọn mèrèké ó máa ń mèrèké wòran bí a fi wọ́n ń bì bàbá yín wo bó ṣe rí bàbá yín bó ṣe rí wọ́n á rí àga bàbá lórí àga yẹn bàbá bó ṣe rí bàbá yín bó ṣe rí ìjọ́wọ́ ló ti wá di báyìí ìjọ́wọ́ ló ti di báyìí ìjọ́wọ́ ló ti di báyìí Al-Madrasatu bó ṣe rí ara náà wá di àga bàbá bó ṣe rí wá dàbí bàbá 90 bàbá ó gbó lódì bàbá wa gbó sódì Allahu Akbar bàbá wa gbó sódì ó wá dàbí ó dàbí àwọn mọ́là tó bá gbẹ́kànga ní kí lórúkọ ibi ilé mi kan tó ń kọ́ ó bí rí mọ́là yẹn kan tún láìláìláì ọlọ́mọ ayẹyẹ wa Al-Madrasatu ọlọ́run járáǹkì ẹ̀wọ́ wéèrí wá tó wó dáadáa bàbá bó ṣe rí bàbá tí súnmọ́ ọ̀dá náà ló bá bàbá Allahu Akbar ọlọ́run máa sọ wá dé ẹlẹ́sìn láwùjọ ẹ̀yin olórí burúkú ọmọ àlè ẹ wá rò pé nǹkan bàbá lé pé ẹ̀ háìpù bàbá ẹ wá gbé fọ́tò bàbá ẹ yẹ̀yẹ́ bàbá ẹ mọ̀ pé yẹ̀yẹ́ bàbá yìí ni fọ́tò gbàjábà yín síkì tí ò tí ì rìkọ́fà ẹ wá gbé òun náà wá gbé wa Madrasatu pé wọ́n á fòun rúgbó ẹgbẹ́ máìkì fòkó sọ̀rọ̀ tí ò bá tà sí lẹ́nu ẹ̀ ó ṣe ọjà ti jà tí ó máa trash wéèrè àbí bùkọ́ lélẹ̀ àbí mọ̀láyé asábù ulama olùkàsàbí owó bó ṣe rí àbí bó ṣe rí ẹ̀yin lẹ gbé fọ́tò yẹn jáde o kò kàn mí o fọ́tò ẹ gbé jáde mo bá yín gbé jáde o èmi kọ́ mo gbé fọ́tò jáde ẹ̀yin lẹ gbé jáde ẹ̀yin lẹ post yẹ o ẹ̀yin ọmọ àlè ẹ̀yin lẹ post fọ́tò ẹ post ni o ẹ̀ wá ń parọ́ pé Saidi Shittu mọ̀ ṣe lọ wàlẹ̀ akíbá tún lílí mú tẹ̀kí náà akíbá Mudiru náà ni ò dá yìí
èmi lẹ́yìn sọ fún mi pé wàlẹ́ àkìbátù lélẹ́ mo tẹ̀ kí náà èmi tó lórí òdodo ni mo yí pín ni mo yí ẹ̀mí mi pa mo sì lè pa mo yí pín 1,000 votes ìdẹ̀mí mi wà nù kí n dúró digbí 1,000 votes 1,000 votes ó yẹ kí wọn náà máa ronú brain yẹn pé bọ̀bọ̀ yìí wá ẹ wọ́n bọ́ Saidi Shittu yìí ó bí yẹn ń pariwo tó ń ṣe gbogbo wàhálà yìí owó wo ló ń rí ń bẹ̀ tó ń rí jẹ́ ń bẹ̀ tó ń rí mú ń bẹ̀ tó bá pọ́n ń rówó ń bẹ̀ ni jábọ̀ bọ́ yẹn rówó ń bẹ̀ wèrè kan bú mi bẹ̀ mọ́ ń bọ̀ àbá tó bá pọ́n ń rówó ń bi bẹ̀ ni kò rówó ń bẹ̀ náà kò rí nǹkan kan ń bẹ̀ ọkàn pariwo ariwo lásán ló ń pa mi bẹ̀ ó ṣe pé bí ó ń pawó ń bẹ̀ mi ò pawó ń bẹ̀ wọ́n náà mọ̀ pé mi ò pawó ń bẹ̀ kí ni wọ́n wí gbogbo àwọn ọmọ jẹun blọọkì wọn tiẹ̀ ò ní làákàyè ẹni tó bá ti ṣe wọ́n rán ẹ jẹun blọọkì wèrè kan bèèbù ń bẹ̀ mo ti blọọkì wèrè yẹn mo ti blọọkì wèrè tó admin to delete wèrè ara ẹ̀ dandan ẹ kí mi náà tó delete ẹ̀ ń bí tán mi dẹ̀ fẹ́ rí mọ́ delete ẹ wo bàbá yín bó ṣe rí ẹ bàbá yín bó ṣe gbólódì lòdì mi ò bú bàbá yín o tó bá jẹ́ pé àṣàṣì irú èmi tèmi ń pariwo yìí ó yẹ kí n ti dákẹ́ kẹ́ ti fi gbogbo dákódákó tẹ náà ní kẹ́ ti fi dá mi lákẹ́ mi ò wá dákẹ́ mo tún wá ń sọ lọ lọ́hùn tó ń tó mi everyday ṣé bẹ́ẹ̀ mo ti ń rówó ni ṣé mo ń rówó bẹ́ẹ̀ torí òwe rẹ̀ kọ́ lè bọ́ta kó ní awo monetization tẹ́ pé gbàgbé ìtúlọ̀ Nàìjíríà ṣé owó monetization tẹ́ náà ń gbà yẹn ṣé ó kà mí sọ́tò mi náà ṣá sọ́tò mi náà tó lè tó mi ṣá ọmọdé wọ́n ní báwo ló ṣe mọ̀ pé kí ni wọ́n wí àwọn ti ṣó agáfẹ́ sórí ọ̀dọ̀ ẹ̀ kí ló ń sọ ọmọ obìnrin dìdìrín yìí wọ́n onílàkàyè lórí tiẹ̀ ẹ búlọ̀kì ẹ̀ àfẹ́rù wèrè yẹn ń bí àmà búlọ̀kì ẹ̀ onílàkàyè lórí orí bàbá rẹ̀ dàrú ni mo ti búlọ̀kì ọmọ máa lè ìwọ ọmọbìnrin yẹn mo ti búlọ̀kì ẹ̀ fúnra mi o ẹlẹ́nu gbọ̀ngbọ̀n mo ti fọ́ra mi blọ́ọ̀kì mo blọ́ọ̀kì bàbá aláya rẹ̀ ni àbórí bàbá ya rẹ̀ dàrú ni jackball mo ti blọ́ọ̀kì ẹ̀ náà ó tún kọ́ mi ìmí tún lè má wọ̀rí ilé ti bébù 30 something minutes ago jẹ́ n blọ́ọ̀kì òun náà àwọn èèyàn ti lọ wá ẹ wá mo lè ti blọọkì ẹ mo ti gbọ́wọ́ lé owó ẹ̀ ò tún gbérí mọ́ so ẹ ronú dáadáa ìwọ tó sáré kọ̀rọ̀ tó ẹ má bà fídíò mi jẹ́ ẹjọ́ torí Ọlọ́run ṣé fídíò ti bàjẹ́ o kọ́ má bà fídíò mi jẹ́ wọ́n tó ń pè kọ́ bá ba fídíò yìí jẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ mbà ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń pè ẹjọ́ nítorí Ọlọ́run ẹ fẹ́ ba fídíò jẹ́ ẹ má ba fídíò mi jẹ́ ẹ má bà fídíò mi jẹ́ salam aleikum wa aleikum salam kí lẹ wí mo ń ṣe láìfù lọ́wọ́ ní ṣẹ́fẹ́ bú mi ni mo fẹ́ pọ̀ ṣé kí n pa orí sàkí n tún láṣìírí alájà wa lé Ọlọ́run náà wọ́n ń stop mi mi báyìí gbogbo ẹ̀yìn ya wa alájà wa lé Ọlọ́run alájà wa ní mọ́ṣáláṣí máa gbé sí speaker and sing gbogbo yẹn máa mọ ẹni tó jẹ́ alájà lé Ọlọ́run alájà wa lé Ọlọ́run àwọn àdìyẹ alájì nǹkan alájì nǹkan
jẹ́ ń fi yín lẹ̀ mọ́ bó àbá yìí màá pè yín padà ọ̀rá ìmọ̀ alájà wálé ọlọ́run àwọn alájà wa mọ́ṣáláṣí nìyẹn ó ti yé wọn bí mo yẹ ti pé alájà wálé ọlọ́run ó ti yé wọn ó ti yé alájì ọkọ wọn alájà lé ọlọ́run lọ́jà sóríire tọ́wọ́ bẹ̀rẹ̀ ká lọ́lé ọlọ́run tó ní lọ́lé ọlọ́run lọ́ ṣe kí náà pọ̀lọpọ̀ à ń lọ́lé ọlọ́run ó ti yé wọn lọ́jà sóríire alájà lé ọlọ́run lọ́jà sóríire tó ní tí mo ń bọ́rọ̀ lọ kọ́lọ́ máṣá ìṣíjú àná wà ọlọ́run máṣá ìṣàánú wà sáwọn bàbá yín tẹ́ ń dìfẹ́ǹdì yìí tẹ́yìn ń tíra láti ṣe èrè ẹ̀yin ọmọ ọ̀sìnwín ẹ̀yin ọ̀sìnwín mọ́dé yìí ọ̀sìnwín ẹ̀yin ọ̀sìnwín àfà tẹ́yìn tíra láti fẹ́ pé Saidi Shittu mi ò fẹ́ bọ́dé fóònù nọ́mbà àwọn tó ní fóònù nọ́mbà mi mo fi ṣe prógámù ọ̀tọ̀ mi ò dẹ̀ gba kọ́ọ̀lù àwọn tó kọ́ tiẹ̀ pè mí wọlé àwọn kan bọ́ọ̀sì mi wọlé ni àwọn yẹn lágbára jù mí lọ ni wọ́n fi bọ́ọ̀sì mi wọlé àwọn tí ò bá lágbára mi ò lè wọ́n náà wo èèyàn kan sẹ́ndì fọ́tò kan sí nísìn wọ́n náà wo Mudiru Al-Madrasatu bá ṣe mọ bàbá rẹ̀ tí gbogbo ẹ̀kẹ́ tóbi tó gbogbo eré jọ́mjọ́m yìí gbogbo ẹ̀wù àbá bó ṣe rí ó ṣe ẹ̀ka rí bàbá rẹ̀ wọ́n gbà lẹ́wọ́n lọ gbé fọ́tò àdúmọ̀lá yẹn akísábù Al-Madrasatu bàbá wa dàbí kí ló dé bàbá wa dàbí ẹjọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bí àwọn tó ń gbọ́ ọbẹ̀ méjèèjì ló dé náà bàbá bó ṣe ń wò lọ́dún wò síjọ́ wò ṣé bí ọmọ yẹn sáré já wálẹ̀ náà nìyẹn tó bá ipá ń ga ọlọ́run wo bàbá bó ṣe rí ń ga ọlọ́run lélẹ́yìn náà fọ́tò eléyìí kò tí ju ọdún kan lọ fọ́tò eléyìí tẹ́ ń wojú bàbá yìí kò tí ju ọdún kan lọ ṣé bàbá náà wá sáré di ẹgẹ àga báyìí gbogbo ara bàbá wa di àga bàbá wa di ẹjọ́ pé ẹ ti ọ̀rọ̀ pọ̀ sí bàbá ti wá di ẹ ti ẹ̀rọ pọ̀ sí ẹ ti ẹ̀rọ pọ̀ sí àfa ẹ ti ẹ̀rọ pọ̀ sí bàbá ti wá rí wúgbúwúgbú bàbá ti wá rí wúrúwúrú ó ṣí lẹ́ṣẹ̀ èèyàn máa lè ẹ sọ fún bàbá yín pé kó stop òṣì ẹ lọ sọ ìbínú ọlọ́run nìyẹn tí wọn náà bá wà tó bá ń takò tọ́lọ́run sọ tó bá ń takò gbogbo tọ́lọ́run sọ báyé tí wọn náà ṣe máa rí nìyẹn ìgbẹ̀yìn bàbá yín bó ṣe ẹwẹ́gbẹ́ ó yìí kú èèyàn 922 ló ti share program wa afẹ́ kí program èèyàn 1,500 mo request fún ẹ tẹ́lẹ̀ 1,000 ẹ bá wa share 1,000 plus ẹ bá wa share dáadáa àpawó bẹ̀ bóyá bá a fi pawó a fi sòrodo ọ̀rọ̀ ni èèyàn 922 ó ti share ẹ pé Saidi Shittu make apology fáwọn afẹ́ ẹlẹ́bọ̀ publicly ìṣọ́kì wèrè irú Rashidi lómi pókìtì ti dúkọ́ ọmọ àlè ó ti ń bọ̀ abẹ́ wa Mudiru Al-Madrasatu inú Mudiru náà ti dùn o abímọ̀lá yín inú àti dùn pé Saidi Shittu ọmọ wa náà ni yóò ṣe kí náà kúrò bẹ́ẹ̀ ṣe kí náà kọ́ ṣe Mudiru kí wàá ní bàbá wí náà máa ní bàbá Mudiru bàbá ali mari kasi ali alori mari kasa ali alori ṣé inú Mudiru náà máa dùn pé Saidi Shittu ń bọ̀ wá bẹ̀bẹ̀ ọmọ yẹn inú náà dùn gbogbo wa ti tàn fóònù lẹ́bàá pé bàbá wa pé Saidi Shittu ń bọ̀ wá bẹ̀bẹ̀ ó ti ń bọ̀ nulẹ̀ ó ti dé padà ọmọ bọ̀ wálé ṣe ìròrí yín nìyẹn gbogbo yín ṣe ẹ bìlífù yẹn nu brain yín ṣe ní kí ni yẹn nu stinking mind of you these stinking people ṣe nínú mind yẹn pé bàbá yẹn ń bọ̀ wá bẹ̀bẹ̀ a human trash a human garbage ṣe ni pé mo ń bọ̀ abẹ́ yìí tó tọ́ pé mo ń bọ̀ adọ̀balẹ̀ pé àbáwọ̀ ẹ má bínú o ntọ́ mọ̀mọ̀ yín ni kẹ́ dánwò lórí mi ntọ́ mọ̀mọ̀ yín yẹn ẹ má lọ ọlọ́pàá kẹ́ bá lọ ọlọ́pàá kò lè work ẹ má lọ wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ má lọ ọlọ́pàá ẹ má lọ kọ̀ọ̀kan àṣàṣì tẹ má ní ẹni lọ́wọ́ yẹn ni kẹ́ lò pé Saidi Shittu kó tiẹ̀ kú kí n kú mi ò dààmú mọ́ mo ti jẹun mo ti jẹ lẹ́ni ogúfe ní alibeik àbí kí lórúkọ bí wọ́n ti bá mi lọ gẹ́ẹ̀tì rice alibeik mo dẹ̀ ń live large mo ń fò káàkiri bí ẹyẹ mo ń fò lọ sọ́sùn mo ń fò lọ sósì náà tó gbéra mo tó gbé lọ sí Mẹ́dínà mo tó gbà ọ̀ya tí bá tó lọ Mẹ́dínà mi tí mọ̀ tí máa lò lọ o
bóyá plane ni máa wọ̀ lọ o mi ò tí mọ̀ bóyá kílórúkọ ẹ̀ ni mo fẹ́ wọ̀ train mi ò ń ṣẹ́yìn tẹ́ wọ bọ́ọ̀sì òṣì òsì lára mi máa tí n bá ti wọ plane máa wọ train ni so ti gbọ́ máa wọ ohun tó máa business class máa tún wọ̀ ọ̀nà train kò tún wò pé bá bá aláyé ayé tó bẹ̀ business class train ni máa wọ̀ ọsẹ mẹ́jọ náà business class tó máa posh area wàá tún rí màá tún ṣe fídíò fún ẹ̀ ń bẹ̀ wá rí kí ló ṣe o tí ì business class training rí táyà àyà àwọn ọlọ́lá tó dá dúró lọ́tọ̀ àwọn eléyìí o ò lè wẹṣẹ níbẹ̀ o ò lè wẹṣẹ kò sọ́ṣẹ tó lè wẹ tó lè dá fún ẹ tó mi gbàgbé ẹ má wẹṣẹ o ò lè wẹṣẹ kó dá fún ẹ tó mi alájì wálé ọlọ́run ẹ bá ń sọ fún wọn alájà lé ọlọ́run ẹ bá ń sọ fún wọn wọn lè wẹ ọṣẹ kó dá fún wọn tó mi tí mò ń wo ẹ̀yin alájì wálé ọlọ́run mò ń wo alájà lé ọlọ́run tí mò ń wo ìwọ alájà lé ọlọ́run lélẹ́ o alájì lé ọlọ́run lélẹ́ o tó lè dá fún wọn tó mi lójú ẹ̀yin wà ń bẹ̀ ó kó èèyàn mẹ́rin tó máa fi pé 1,000 èèyàn tó ṣíà program yìí ó kó èèyàn mẹ́ta báyìí ẹ bá wa ṣíà ẹ̀ dáadáa ẹ̀ brothers wa sisters wa ẹ̀ ṣíà ẹ̀ kiri ẹ̀ pin fún gbogbo àwọn afẹ́ ẹlẹ́bọ yẹn ẹ̀ pin fún wọn ó kó èèyàn méjì kí ló dé salamu alaikum kí ló dé tó bá ti pé 1,000 ṣé kí wọ́n fi ń lẹ́gbẹ̀ẹ́ kí mi náà kí wọ́n lọ ó ti pé 1,000 yẹn 1,000 ti ṣíà ẹ máa ṣíà ẹ lọ ẹ bá wa ṣíà program yìí dáadáa ẹ bá wa ní tẹ tó confam lọ́wọ́ tẹ ní ló pé aṣọ kan ni mo wọ̀ ẹ́ tẹ́lẹ̀ mo tún ti wọ̀ mí aláṣọ wọ̀ yìí mo tún ti wọ̀ mí bá a ṣe díẹ̀ sí màá lọ domi sórí màá wẹ̀ màá ṣe wá lọ wọ ẹ̀rọ ọ̀mù tuntun màá tún múra dáadáa màá tún wọnú kábà lọ màá tún lọ bẹ Ọlọ́run àdúrà ń gbà kọ̀nfàmù máa bọ̀ lé Ọlọ́run kó wá bẹ Ọlọ́run ní máa bọ̀ ní arọ́ọ̀m kó wá bẹ Ọlọ́run bẹ̀ kó máa bọ̀ nú kábà àbí inú arọ́ọ̀m kó bẹ Ọlọ́run tó bá bẹ Ọlọ́run gbàdúrà gbogbo bísẹ̀nsì ẹ̀ tó ṣe bákọ̀bákọ̀ yẹn máa bọ̀ ń bẹ̀ Ọlọ́run bá máa dá ẹ lóhùn gbàgbé àwọn àfa olórí burúkú ẹlẹ́bọ tí wọ́n ń táyé wọ́n ti bàjẹ́ yìí kò dá fún wọn rárá àwọn olórí burúkú ọlọ́ṣẹ́ máa bọ̀ níbi bẹ̀ kó wá bẹ Ọlọ́run kó máa bọ̀ nù bẹ̀ kó wá sunkún sọ́lọ́ lọ́rùn kó yan náfìlà yan tàjúd kó má lọ lé bó jẹ́ 10 days gbogbo 10 days yẹn má gbalé aláṣọ lọ má gbalé oníbàtà lọ má gbalé àwọn tó ń ta nǹkan lọ sílé Ọlọ́run kó lọ sùn síbẹ̀ gbogbo irun ẹ wà nù kábà kó máa ṣàdúà kó máa yan náfìlà ń bíbẹ̀ gbogbo irun zuri asiri gbogbo ẹ̀ ṣàwà ń bẹ̀ máa yan náfìlà kó máa sunkún sọ́lọ́ lọ́rùn mú tẹ̀síbíù kó máa bẹ Ọlọ́run níbi bẹ̀ àbí kí lẹ́yìn pé mú kùránì kó máa kà máa yan náfìlà kó máa sunkún sọ́lọ́ lọ́rùn bíbẹ̀ kó máa sunkún gbogbo àwọn scout táwọn mọ́mọ́ ni kò ṣe máa ṣe ń bẹ̀ kó máa fi bẹ Ọlọ́run bá máa gbàdúrà ẹsẹ̀ míhùn dùá ìlọ́lọ́run pé rẹ̀ ọba tó ń gbàdúrà lọ́lọ́run àdúrà ń gbà kó máa ṣàdúrà gbogbo gbà mí bẹ̀ ẹ máa bọ̀ mí báyìí kẹ́ wá sunkún sọ́lọ́ lọ́rùn ẹ máa bọ̀ ń Káàbà ẹ máa bọ̀ ní arọ́m gbogbo yín máa bọ̀ mí bẹ̀ kẹ́ wá máa sunkún sọ́lọ́ lọ́rùn Ọlọ́run bá máa gbàdúrà yín Ọlọ́run ní sẹ̀míhùn dùá ọba tó ń gbàdúrà lòun ó dẹ̀ ń gbàdúrà àdúrà yìí gbà lọ. ìjọ wo ni mo wá tí bá tún ti lọ́nsìn tó bá tún di December mo tún bọ̀ next month ni o tó ti dé tán yìí December mo tún bọ̀ pẹ̀lú àwọn ajímì kọ́ọ̀tì mo tẹ̀lé wọn ajímì kọ́ọ̀tì o mi tẹ̀lé ajímì kọ́ọ̀tì o èmi ń bọ̀ fúnra tèmi o èmi ń bọ̀ wá tún bẹ̀ lọ́hùn màá wá tún dá dúró sọ́lọ́hùn ní ọmọ Nigeria limited ó dá dúró mi ọmọ Nigeria limited ni ara wa nu kábà màá máa sunkún sọ́lọ́hùn lọ́rùn bẹ̀ kí ló dé tá ló ṣì tá lẹ́kún àsùndákẹ́ àwọn afẹ́ ẹlẹ́bọ yìí ń ba ayé yín jẹ́ ni ẹ máa bọ́ ní Ọlọ́run ká wá bẹ̀ lọ́hùn fúnra yín tí bísíǹsì ẹ bá rí bákan wá bẹ̀ lọ́hùn bí ó ń tajà ní bísíǹsì ẹ ń lọ dáadáa ni wá máa sunkún sọ́lọ́hùn lọ́rùn bí kó wá máa ké sọ́lọ́hùn Ọlọ́run jọ̀ọ́ má jẹ́ kí bísíǹsì mi parun Ọlọ́run jọ̀ọ́ ṣàánú mi Ọlọ́run jọ̀ọ́ ṣíjú àánú ẹ̀ wò mí ọlá ẹ̀ ò ní parun tó bá sunkún wá sọ́lọ́hùn tó bá wá sunkún sọ́lọ́hùn lọ́rùn nílé Ọlọ́run ọlá ẹ̀ tọ́lọ́run ṣe fún ẹ ò ní parun ẹ máa bọ̀ lọ́dọ̀ Ọlọ́run kẹ́ wá bẹ̀ Ọlọ́run àwọn lórí burúkú àwọn àfáà tí ẹ kó sọ fún yín wọn ní sọ wọn wà ní rọ má lọ bá aṣọṣẹ fún ẹ aṣọṣẹ tajà fún ẹ wọn wà ní dojú yín kọ́dọ̀ Ọlọ́run kẹ́ lọ bẹ̀ Ọlọ́run kẹ́ máa sunkún sọ́lọ́run lọ́rùn kọ́lọ́run gbàdúrà yín ṣé àwọn lè ṣe ni àwọn tí ò dáa fún àwọn ẹni òfò ẹni àdánù ẹni ìríra níwájú Ọlọ́run àwọn ẹni tọ́lọ́run 8
láti gbogbo wọn ni mo sọ gbogbo wọn Ọlọ́run ẹ̀ tì wọn olórí burúkú ni wọn Ọlọ́run láìkì wọn kọ́ bọ́tà kan sọ pé Ọlọ́run láìkì àwọn kọ́ wá bẹ Ọlọ́run lé mi lórí kémi kú ok kẹgbà ok ẹ lè rí mi pa ó yẹ bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run tọ́ mi lóṣì ẹ bẹ Ọlọ́run òṣì lé mi lórí ẹ bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run ta mi lóṣì kébi máa pa Saidi Shittu sínsínsínsín ẹ bẹ Ọlọ́run bẹ́ẹ̀ pé Ọlọ́run bá wa ta lóṣì má jẹ́ kó rí jẹ mọ́ má jẹ́ kó rí mu mọ́ ó yẹ ṣe káti ẹ̀ rí ẹ ṣe kárí kẹwàá pé títí kó tó pé 6 months o máa dúró lóṣì Saidi Shittu 6 months yẹn kó tó pé 6 months yẹn ẹ̀yẹn bọ́ta kẹ́ ṣe fídíò ìwọ tó ṣe fídíò yẹn tó bá ṣe tó bá dẹ́ lójú pé confam ó ní lọ́wọ́ kó lè sọ mí dolóṣì tó bá pé 6 months tí n bá ra mọ́tò tuntun fún ẹ mọ́tò tuntun kò yẹ tó kún bọ̀ o tí n bá ra tí àrọ́bà fún ẹ kó pè mí bastard tó bá tó pé 6 months tó ń sọ yìí mọ́tò tuntun tó máa yára lọ́nà rẹ̀ tí n bá ra fún ẹ pè mí bastard bọ́ta kó búra pé yes ó lè sọ mí dolóṣì tó bá pé 6 months tí n bá ra mọ́tò fún ẹ pè mí bastard mọ́tò tuntun kò yẹ tó kún bọ̀ ni mo ń sọ tó kún bọ̀ kọ́ o tuntun máa wókè máa lọ ra mọ́tò báyìí tuntun máa rẹ̀ fún ẹ kọ́kọ́rọ́ ẹ̀ gbà mú fún ẹ yes 6 months ni kó yà kó tó bá dẹ̀ lójú pé ní nǹkan tó ń jẹ lọ́wọ́ sọ mí dolóṣì pé yes bọ̀ tó máa ṣe fídíò ni mi ì dẹ̀ fáwọn ọmọ kékèké onírọ̀ yẹn àwọn bàbá yín tán láwọn ní nǹkan lọ́wọ́ yẹn ni mò ń sọ tó dá yín lójú ẹ̀yin ni kẹ́ bọ́ta kẹ́ confirm ẹ̀ yes ìyẹ̀kọ́ ní rìlí kí ló mìíràn ìwọ tó nínú voice kí ló ṣe voice mi ìwọ tó kọ ló voice yẹn ìyá ti yọ delete nǹkan ẹ̀ o kò sí ní tó ṣe voice mo ti bẹ̀rẹ̀ delete ẹ̀ àwọn bàbá yẹn tó náwọn ní nǹkan yẹn nìkan ṣe kò sí àwọn kékeré ajá yẹn wọ́n máa parọ́ àwọn bàbá yẹn tó dá wọn lójú báwọn ní dákúdákú àwọn ní nǹkan táwọn lè fi yí kádàrá yẹn padà kọ́ dánwò wọ́n fún mi 6 months pé láàrin kó tó pé 6 months o máa dòró sí wa máa tọrọ bára ibi apá ẹ tó bá pé 6 months èmi ara mọ́tò tuntun fún nítọ̀ kó ṣe fídíò kárí tuntun mọ́tò tuntun báyìí máa ra mọ́ máa dẹ̀ fún kì bóyá gba kì mo fún ẹ mi kò ní ṣépè fún mi ní sọpé òun máa dòró sí mi ìyẹn kọ́ ni mo fẹ́ ṣe mi ní sọpé òun máa dòró sí ṣùgbọ́n mi máa ra mọ́tò tuntun 6 months tó sọ pé máa dòró sí yẹn mi ara mọ́tò tuntun máa dá ṣe tuntun wàláì tí ń bá ara kì máa jèrè bọ́ọ̀tà kó ṣe fídíò tí ìbára mọ́ tuntun fún ẹ kó pè mí bastard sọ bẹ́ẹ̀ bọ́ọ̀tà kó wá sọ orí yìí burú pẹ̀lú gbogbo wèrè tẹ́ni ẹni lọ́wọ́ orí yìí burú ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ dolóṣì ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ dolówó ọlọ́run nìkan ló lè sọ̀rọ̀ di nǹkan àwọn wèrè yóò ní nǹkan kan tó bá ti dúró tọ́lọ́run aburú wà ògùn wà àṣàṣì wà gbogbo wèrè tán láwọn níyẹn ó wà tó bá ti dúró tọ́lọ́run á pa wọn lè ká ẹ̀ ọlọ́run ní iná wulé ìsàlàwùsọ lè tọ́ọ̀nù ọlọ́run ní èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀ alálẹ́zínà àmọ̀nù wọn nágbá lórí àwọn tani o lórí àwọn alẹ́zínà àmọ̀nù lórí àwọn onígbàgbọ́ òdodo wà láàárọ̀ bíi tó ń gbà pọ́ lọ́wọ́ ọba lólùtọ́jú àwọn òun ló ń ṣe dáadáa fáwọn yàtàwà kàlùn tó wọn gbà lọ́lọ́run ọlọ́run ni wọn tó bẹ́ẹ̀ gbogbo tó nìyẹn rọ́bìṣì ni wọn tó bẹ́ẹ̀ ẹnì kan kọ́ yọ ọbẹ̀ kúrò ní Kùránì kọ́ sí pé ní tí mo sọ yẹn ò rí bẹ́ẹ̀ ọlọ́run ní iná wulé ìsàlàwùsọ lè tọ́ọ̀nù alálẹ́ wọn ò ní agbára lórí ẹ wọn lè ṣe kọkọ fún ẹ tó bá ti dúró tọlọ́run alálẹ́sìn náà mọ̀nù wà láàárọ̀ bíi yàtàwà kàlùn ọlọ́run ní èṣù tó jó lórí wọn gan tó bẹ́ẹ̀ kò lágbára lórí ẹ ọlọ́run wá ní iná mọ́sùlù tọ́nù ẹ̀rẹ́ ń tẹ̀sùn máa lágbára lé lórí alálẹ́sìn náà yàtàwà láwùnà wù àwọn ẹni tó ti yapa ọlọ́run àwọn ẹni tó kẹ̀yìn sọ ọlọ́run tó mẹ́sùn lọ́rẹ̀ wàlẹ́sìn náà wù bí mushrikun àtàwọn táwọn náà ṣẹbọ náà lágbára lé lórí wọn lágbára lórí ìwọ tó bá ní làákàyè orí ẹ tó dàrú yẹn tó bá ní làákàyè wọn lágbára lórí ẹ ní da fáwọn bàbá yín ó dùn yín má jò dùn ẹ̀ ń da fún ọlọ́run mo sọ yẹn tí n bá bá bàbá yín kó máa bí wọn ẹ bọ́ ọ̀tà kẹ́ ṣe fídíò pé Saidi Shittu kó tó pé oṣù mẹ́fà ọba dolóṣì gbogbo yín ẹ tíìmù papọ̀ ẹ tíìmù ẹ gbá gbogbo àṣàṣì ẹ ti ṣe àṣàṣì kí n kú ìyẹn ò ṣe àṣàṣì kí n dolóṣì ló wá kú yẹ ṣe ẹ tíìmù lórí yẹn náà ká tún tẹ̀sán yẹn náà wò pé Saidi Shittu abẹ́sọ́ dolóṣì kẹwàá wíyàn kan nù yín tó sórí burúkú dáadáa tó confirm ní olórí burúkú bírú Rashidi olómi pókìtì kó bọ́ta orí Saidi Shittu mo promise yẹ kó tó pé oṣù mẹ́fà wà á máa tọrọ fífẹ́bílẹ̀ láì lórí íńtánẹ́ẹ̀tì bó fẹ́ fi jẹun kó bọ́ta kó sọ bẹ́ẹ̀ èmi àwa promise yẹ kó tó pé 6 months máa ra mọ́tò tuntun tọmọ ayára ìlànà rẹ̀ máa ní yẹ lọ fún kì tí n bá ṣe kó pẹ̀lú bastard Rashidi bọ́ta kó ṣe àbò olórí burúkú kan kẹ́ wó olórí burúkú kan nù yín káyé ẹ̀ ti bàjẹ́ bí tí Rashidi olómi pókìtì kó ṣe tí n bára mọ́tò tuntun fún kẹ́pẹ́ mi bastard
mo tún sọ tún oye Tókunbọ̀ àlòkù téèyàn kan ti lò kọ tún tó wà lórí igbá ẹ lọ gbé èrò ni màá wáyà owó fólítọ̀ wọ́yà ẹgbẹ́ lọ́fù tí n bá ṣe kí n má jèrè tí n má fi já ẹ láyé mo tún repeat ẹ pé mi kúkú ń gbéra mi ṣépè lórí rọ tí n bá ṣe kí n má jèrè 6 months yẹ màdàmọ́ tuntun fún wọ tuntun ọ̀pọ̀ tó máa ń jọ yín lójú kẹrẹ mọ́tò kẹ máa gbé mọ́tò kiri ọ̀pọ̀n gbogbo oògùn téèyàn lórí burúkú yìí àmọ́ yìí tó lọ ń yá mọ́tò lónú yìí àṣírí gbogbo yóò bò tó ń yá mọ́tò lò tó ń lọ máa yá mọ́tò àwọn èèyàn jẹ́pọ̀ òun ló ń gùn èmi ò ní mọ́tò ń tèmi èmi ò ní mọ́tò tó bá rí mọ́tò ń di tèmi èmi kọ́ mo ní so ti gbọ́ èmi ò ní mọ́tò Nàìjíríà àfàwọn business mọ́tò tó wà lẹ́hìn yẹn kọ́ èmi gangan gbé personal mọ́tò èmi ò ní èmi ò parọ́ èmi kọ́ mo ní mọ́tò mo ń gùn èmi ò dẹ̀ fi èmi ò ṣe fake life mọ́tò bá rí wọ́n bá gbá mọ́tò kìtìpì yẹn tí mo gùn káàkiri èmi kọ́ mo ní o èmi kọ́ mo ní so ti gbọ́ èmi ò ní Nàìjíríà mi ò ríro ni so ti gbọ́ mi ò ríro kò ń ṣe tèmi èmi kọ́ mo ní àwọn mọ́tò ńláńlá tí mo gùn káàkiri àwọn alágbára of Nàìjíríà wọ́n fi mọ́tò bòmí láṣìírí so ń gbọ́ ẹgbẹ́ Muhammadu Jaya kí ló fẹ́ mọ́tò wo ló fẹ́ tó bá fẹ́ range àbò fẹ́ kìíní kan àbò gbé mọ́tò ẹgbẹ́ lankusa ẹgbẹ́ cruiser ńlá fún ẹgbẹ́ lè fún ẹ kò máa jayé èmi kọ́ mo ní o mi ò parọ́ ẹ̀ èmi kọ́ mo ní o ti gbọ́ ṣùgbọ́n èmi tí ò ń ṣe mi mo ní wíwọ́n epo kọ́ ta ẹ̀dẹ̀ owó rà kọ́ ṣọláìtì wíwọ́n epo kọ́ ta ẹ̀dẹ̀ owó ṣe kíni ta ẹ̀rọ owó rà kọ́ so ti gbọ́ àwọn tó gbérù kan yẹn lẹ̀ wọ́n mọ wọ́ọ̀tì mi ni so ti gbọ́ kálájì kó wọ́n mọ wọ́ọ̀tì mi ni tí o bá dẹ̀ súnmọ́ tó o bá súnmọ́ mi dé lẹ́vù yẹn ni wọ́n ní gbérù ẹlẹ́pàá eléyìí wíwọ́n epo kọ́ ta ẹ̀dẹ̀ owó ṣe kíni ta ẹ̀rọ owó rà kọ́ kó la etí ẹ̀ kó máa gbọ́ ẹ̀ la etí yìí kẹ́ máa gbọ́ so tó bá lọ bẹ́bẹ̀ kú bẹ̀ ayé abájẹ́ ni kí ló lẹ́yìn wí ṣó bu wa ni jẹ́ ń blọ́ọ̀kì ẹ̀ fúnra mi ìkànnì àwọn dọ́ọ̀gì àwọn kálíbù nínú àwọn kálíbù lélẹ̀ kìláàbù ni àwọn ọ̀dà pé kìláàbù ní jámù kálíbù òkè nínú àwọn kìláàbù tó ń da orí íńtánẹ́ẹ̀tì mo ti blọ́ọ̀kì ọmọ máa lè so àwọn bàbá yín tó jọ yín lójú yẹn orí yín ti dàrú ẹ lọ jáwọ́ kó omi jálábì ṣíṣe tẹ bá jáwọ́ kó ń bẹ̀ èmi náà quit mi ní sọ̀rọ̀ yín mọ́ mi dẹ̀ ní bú yín mọ́ àìjáwọ́ kó ń bẹ̀ bálàntakùn bá kú ó ń takùn lọ ní o èmi gan ò ní dáwọ́ dúró mo yẹn ń sọ lọ ní ọ̀nà ọkọ̀ ẹ̀yàn kọ́kọ́ kínní kan bálàntakùn bá kú ó yìí ń takùn lọ ní anyway ẹ jẹ́ kí lọ múra 12 o'clock mo ní mò ń lọ sínú arom bóyá ọmọ di 1 kí mi náà ti sùn bí wákàtí kan kí n sùn 1 hour mọ́ kéré wí ìwọ̀n tó wá bu wa ń bí orí ẹ̀ ó yà láyà ẹ̀ pé bó ló ṣì ní ẹ̀ lọ́gbọ́sẹ̀ lọ lọ́wọ́n bàbá ẹ̀ kan ṣọṣẹ́ fún ẹ bóyá yìí ẹ̀ máa da tó tèmi orí ẹ̀ dàrú ẹ̀yin yàwó ẹ̀yin bàbá wa ẹjọ́ tó lọ́lọ́ mo ti make apology fáwọn tí mo ṣẹ̀ náà afẹ́ ẹlẹ́bọ̀jàre pé ẹ má pọ́kọ́ má bínú pé business wọn ti bàjẹ́ ní tí mo make apology lórí nìyẹn ẹ má bínú pé gbogbo tẹ fi ń jẹun ó ti fọ́ ẹ má bínú pé n tí mo ń sọ ń pa yín bó ṣe rí ni mo ṣe ń sọ but bí mo ṣe ń sọ fún yín ló ń dùn yín ẹ má bínú bó ṣe ń dùn yín yẹn ẹ má bínú mo yẹn ń sọ lọ náà níṣẹ́ ti gbọ́ apology ti máa make ni pé mo kàn make apology sí yín pé n tí mo ń sọ ń pa yín yẹn mi ò lè stop mo kàn make apology pé bó ṣe ń dùn yín yẹn kó máa dùn yín lọ mi ò lè dákẹ́ but n tí mo ń sọ ń pa yín yẹn bó ṣe ń dùn yín yẹn bó ṣe gbọdọ̀ rí nìyẹn bó dẹ̀ ṣe ń dùn yín yẹn lá máa dùn yín lọ mo dẹ̀ mọ̀ pé mo ṣẹ̀yìn lórí n tí mo ń ṣe yẹn bí mo ṣe ṣẹ̀yìn ni pé n tẹ́ fi ń jẹun nìyẹn tẹ́ fi ń bọ́yàwó tẹ́ fi ń bọ́mọ tẹ́ gbára lé tí gbogbo yín fi ń jẹun tẹ́ fi ń tọ́jú ìyàwó tẹ́ fi ń tọ́jú ọmọ ohun tí mo make apology lé ni pé mo ti bà gbogbo business yín jẹ́ tẹ́ fi ń jẹun mo ti bàjẹ́ ohun tí mo make apology lórí ni ṣe ti gbọ́ tẹ́ fi ń jẹun mo ti bàjẹ́ ṣe ti gbọ́ ẹ má bínú tó bá jẹ́ pé business ẹni náà lọ wáṣẹ́ mi ṣe ti gbọ́
ẹ má bínú ẹ kó mi bẹ̀yẹn ṣẹ́tí gbọ́ ẹ kó bí tẹ́ ń ṣe yẹn ẹ lọ wá mi ṣe ọlọ́njọ́ mọ́ṣá ṣe rọrùn ọlọ́mọṣá yọrùn sí gbogbo wa ìdáwọ́lé wọn ọlọ́njọ́ mọ́ṣá yọrùn sí dáadáa wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim ẹ̀yin yàwá yìí bàbá ẹ jẹ́ kí n ra wọdún yàrá lọ kémi náà lọ kí n lọ domi sórí kí n relax díẹ̀ tó bá ti di 1 o'clock kí n gbalẹ̀ ọlọ́run lọ kémi náà lọ bẹ ọlọ́run mo kí gbogbo ẹ̀gbọ́n dáadáa gbogbo ẹ̀yin àfa ẹ̀yin khulafa ẹ̀yin sheik ẹ̀yin ti Al-Madrasatu aw Al-Madrasa aw Al-Madrasi aw Al-Madrasa mo kí gbogbo yín náà gbogbo ẹ̀yin Madrasa ẹ bá wa share program yìí ọlọ́run bá wa dúpẹ́ fún yín ọlọ́run bá wa pẹ̀lú yín àtẹ̀yìn tí ẹ̀ kì í ṣe ọmọ Madrasa tẹ́ bá wa share program yìí ọlọ́run wọlá ayé ta wà yìí ọlọ́run wọlá pé inú haram la wà yìí hòtẹ́ẹ̀lì mi inú haram ló wà kọ́lọ́ bá wa dùn yín nú ọlọ́run jọ gbogbo àdúrà tí wọ́n bá ṣe nílùú mi báyìí ọlọ́run bá máa ń gbà ní ọlọ́run jọ má ṣe bá wa gba gbogbo àdúrà yín gbogbo ẹ̀yin tẹ́ yí padà tẹ́ kó omi jálàbì tẹ́ náà ṣe mọ́ tí gbogbo nǹkan tí wàá ṣe déédéé ọlọ́run jọ má ṣe bá wa dágbà dáadáa padà fún yín ìkànnú àwọn alájà wa Mariam ìyá wa dáadáa ọlọ́run gbogbo tẹ́ ń fẹ́ alájà Mariam kọlọ́njọ má bà yín nú jẹ́ ọlọ́njọ tẹ́ ń fẹ́ kọlọ́njọ má ṣe bá wa ṣe fún yín àrísìkí rọrùn ọlọ́run má jẹ iná kan tó kẹtó rí kan ọlọ́njọ má jẹ kárísìkí ọlọ́run má fúnlẹ̀ mọ́ yín àti gbogbo ẹ̀yin ìyá wa tó kù alájà wa mọ́ṣáláṣí ni alájì wa onímọ́ṣáláṣí ni kọ́lọ́n bá wa gbàdúrà yín àtàwọn bàbá wa àwọn bàbá wa kọ́ wá tẹ́pá àti ẹ̀lẹ́ dárúkọ wọn wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti pọ̀ jù ọlọ́run má ṣe gbàdúrà yín kò béèrè ọlọ́run má ṣe gbàdúrà yín alájì wa dò sùn mu ọlọ́run má ṣe gbàdúrà yín ọlọ́run má bà yé yín jẹ́ alájì wa dò sùn mu àfa wa kílókò ẹ̀ àfa wa Ibrahim Malaysia ọlọ́run má ṣe dùn yín náà nú mò ń retí àfa Ibrahim Malaysia o fisa yín wọn máa tó jáde o tó bá ti jáde mò ń retí yín mo fẹ́ rọṣẹ̀ díẹ̀ dè yín àfa wa broda Zikirullah ọlọ́run má ṣe bá wa gbàdúrà yín àti broda wa Lukman l'Amẹ́ríkà gbogbo ẹ̀yin brothers wa àkí gbogbo yín dáadáa àtẹ̀yìn àfa wa ayé nígbà ní àfa wa Ridwanullahi ayé nígbà ọlọ́run má ṣe bá wa gba àdúrà àfa ayé nígbà náà ọlọ́run má ṣe bá wa wà pẹ̀lú àfa wa yẹn dúró àwọn àfa ayé nígbà wọn dúró tán ni ọlọ́run bá wa dúró ti àfa wa náà àti gbogbo ẹ̀yin àfa àwọn àfa wa gbà lọ sókè bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin àfa wa wọn ta kò sẹ́ni tá a kì í ẹ má wò pé àbí gbọ́dọ̀ wà kọ́kọ́ kí àfa Ridwanu ayé nígbà wà ṣe wà ń ká wa ẹ má bínú ẹ̀dọ̀ tó lọ lọ́hùn àwọn tí mo rí tó kọ́mẹ́ǹtì bẹ́ẹ̀ ni mo kàn fi tí mo rí àwọn tó kọ́mẹ́ǹtì ni mo kàn fi kí gbogbo àwọn yẹn gbogbo ẹ̀yin àfa wa àti gbogbo àjọ ń jagun yìí làwọn àfa wa Mufọlọ́runṣọ́ ni àfa wa Sheikh Abdullahi Mustapha ni àfa wa Abdulhakimul Kutubu Aduktur Abdulhakimul Kutubu àfa wa oníyàwó mẹ́ta ni Sheikh wa Ẹ̀sà Òkè ni àfa wa Abdullahi Mustapha Sheikh wa Pẹ̀yẹmí Mutọ́yẹ̀rù ni àfa wa Sheikh Kamilu ni àfa wa Sheikh Kamaluddin àfa wa Sheikh Kamilu Adabiya gbogbo wa gbẹnusọ gbogbo àwọn Adabiya worldwide representative gbogbo Adabiya worldwide àfa wa Sheikh Kamilu ọlọmọṣẹ gbàdúrà yìí àti gbogbo ẹ̀yin àfa tó kù kò sẹ́ńtà kì ẹni tí bá wá gbàgbé àfa wa Sheikh Abdulfatai Sheikh Abdulfatai ẹ̀sìn ni wa ọlọmọṣẹ gbàdúrà tiwọn náà gbogbo ẹ̀yin àfa àti gbogbo yín náà dìde pé iṣẹ́ Ọlọ́run lẹ́yẹ gbogbo akáràmásìkì mọ́ Ọlọ́run má bà ayé gbogbo yín jẹ́ kọ́lọ́run wọlé ààyè ìdùnnú ayérayé kọ́lọ́run má ṣe ṣe fún gbogbo wa àrísìkí rọrùn téèyàn ná tí kan kì í dìkan lọ́wọ́ Ọlọ́run jọ má ṣe bá wa ṣe fún gbogbo ẹ̀yin àfa wa Ọlọ́run má ṣe dùn gbogbo ẹ̀yin àfa àtẹgbẹ́ súnà nábì nú tẹ gbé dúró Ọlọ́run jọ má ṣe bá wa dùn gbogbo yín nú Ọlọ́run má ṣe bá wa ṣínú àrísìkí fún yín Ọlọ́run má jẹ́ iná kan tó kẹ́ máa rí kan Ọlọ́run bá wa bu àrísìkí sí lápò bá wa bù sí lọ́wọ́ jẹ́ kẹ́ máa lè ná tó bá wá dọ́wọ́ yín tó ń jẹ́ kẹ́ máa lè ná Ọlọ́run máa sọ yín di akágọ́m tẹ́ bá rówó ẹ máa pàdé Ọlọ́run máa ṣe ti bẹ́ẹ̀ ànábì tó ní unfik yaba ní ádámọ̀ ó tún wá ní unfik aleika ní pé ẹ máa ná ẹ̀yin ọmọ ádámọ̀ Ọlọ́run bá máa dá padà fún yín ẹ̀rẹ́pẹ́ bẹ́ẹ̀ mi ṣe ibà tọ́ mi bá kò tí bá ná díẹ̀ jáde Ọlọ́run àti kó púpọ̀ sí tí bá ná díẹ̀ jáde Ọlọ́run àkó púpọ̀ sí ó wá kó sí gbọdọ̀ mo wá kún ó wá ṣẹ́ dànù ìtò wá ṣẹ́ dànù létí tó ń kán dànù òun là wá ná ń bẹ̀ tí àti tọ́bọ̀nù gbọdọ̀mù ò gbọ́ àti ìrí ààyè tọ́bọ̀nù gbọdọ̀mù oyin tó ṣẹ́ dànù là ń ná gbọdọ̀mù lọ́wọ́ alihamudulilayi rabbil alamin má jẹ́ orú ẹ lójú o àánú Ọlọ́run lélẹ̀ àánú Ọlọ́run ni Ọlọ́run bá wa di gbogbo ẹ̀yin ìyàwó wọn lápáta Ọlọ́run bá wa kí ẹ̀yin ìyàwó wa náà Ọlọ́run bá wa gbàdúrà yín
alájà Mariam mo tún rí yín bẹ́ẹ̀ ọlọ́run bá gbàdúrà yín ìdùnnú kọ́lọ́njọ́ bá wa ṣe fún yín ọlọ́njọ́ bá wa ṣe fún yín ọlọ́njọ́ bá wa ṣe fún yín ọlọ́njọ́ má ṣàgbàdúrà gbogbo wa Allahumma rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar gbogbo ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ tẹ́ ń ṣe jálàbí látòrí Rashidi olómi pókìtì òní representative gbogbo àwọn afẹ́lẹ́bọ pátá ní gbogbo ilẹ̀ Yorùbá tẹ́bálẹ̀ ní yípadà tẹ́bálẹ̀ ní gbọ́ àwa náà ní gbà tẹ́bálẹ̀ fẹ́ bá Ìsìlámù jẹ́ kọ́lọ̀ bá pa gbogbo yín rẹ́ kó ilẹ̀ Yorùbá pátápátá kọ́lọ̀ bá pa gbogbo yín rẹ́ kọ́lọ̀ wọlé àyè bá pa gbogbo yín rẹ́ tẹ́bálẹ̀ ní gbọ́ kọ́lọ̀ bá pa yín rẹ́ kọ́lọ̀ ń jọ má ṣe yín kọ̀kọ̀ kù má ṣe kọ̀kọ̀ kù nú yín ọlọ́njọ́ torí kí ni olùdílù ìbádàkà ẹ má máa ṣe àwọn ẹrú Ọlọ́run ọba nù ẹ má máa ṣì wọ́n lọ́nà ni ìdí nìyẹn tí mo fi dúpọ́ kọ́lọ́hún tẹ́bá náà ní gbọ́ tẹ́bá náà ní gbà kọ́lọ́hún ọba bá mú yín kó lẹ̀ kó gbogbo yín kó lẹ̀ pẹ̀lú ìbínú ẹ̀ torí kí ni olùdílù ìbádàkà ẹ máa sọ àwọn ẹrú Ọlọ́run nù ní ẹ wá ní bímọ kankan o ilé afájìrà ń ka fàárọ̀ àfàwọn kèfèrí bí olórí burúkú bíi tiyín ẹ máa bí kọ́lọ́ba apá gbogbo yín rẹ̀ tìrántìrán àdàbí tó bá jẹ́ pé kò ń ṣe pé ń bá ṣe Ọlọ́run jẹ́ nìkan lọ́lọ́run bá máa ṣe yín kú lórílẹ̀ kọ́lọ́run jọba apá gbogbo ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ yìí rẹ kọ́lọ́run máa mú kọ̀kọ́ kú lẹ̀ ẹ̀ ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ ẹ̀ ń sọ àwọn èèyàn dẹ́ni òfowójú Ọlọ́run kọ́lọ́run bá mú gbogbo yín kú lẹ̀ Ọlọ́run jọba máa ṣàjò orí bẹ́ẹ̀ Ọlọ́run gbogbo àdúrà tá a ṣe Ọlọ́run jọba wa gbà Ọlọ́run jẹ́ ogun sánmọ̀ lọ ẹ̀mú kọ́ṣe àfáà mi ṣékiwa ìmúrán ẹlẹ́à Abdulmajid ẹlẹ́ àfáà mi ni wọn máìkì ní bí àfáà mi ni wọn kọ́lọ́run jọ mí náà kọ́ṣe wọn ọ ní Ọlọ́run tó bá ṣàdúrà wọn ní Ọlọ́run jọba jẹ́ kádùá ìgun sánmọ̀ lọ tó bá gun sánmọ̀ lọ tán Ọlọ́run jọ ẹ bá kọ́lọ́njọ́ sílẹ̀kùn fún tó bá sílẹ̀kùn fún kọ́lọ́njọ́ kó wá jẹ́ ìtẹ́wọ́gbà ẹ bá máa ṣe wí kọ́lọ́ máa ṣe gbà bẹ́ẹ̀ kọ́lọ́njọ́ èèyàn kan bú wa ìwọ tó ń bú wa ẹ̀ máa búlọ̀kì ẹ̀ mọ̀ ń bọ̀ abẹ́ mọ̀ ń bọ̀ máa bú mi lọ mọ̀ ń bọ̀ ọlọ́njọ́ máa ṣe àwa gbàdúrà náà máa ṣe gbà bẹ́ẹ̀ wọ́lá pé à ń bẹ̀wọ̀ lọ́hùn gbogbo ìgbà tí máa ń bẹ̀wọ̀ lọ́hùn mo máa ń gbàdúrà náà especially tí bá wá ń ṣàdúrà tí inú ń bí mi tí gbogbo orun ara mi bá dìde àdúrà máa ń gbà mo sense bẹ́ẹ̀ tó ń jáde mo ṣe pẹ̀lẹ́ mu dirú mọ́ríkàsì tínú bí mi jọ yẹn pé ẹ̀yin mọ̀rákìsù mùdírù mọ́ríkàsì wá ń sọ pé ẹ̀yin diaspora kí n kọ́ mọ́ wá mùdírù àṣọ́tì ẹ̀ mọ́ pa àwọn diaspora láti lè ṣàbúrú fèmí tí gbogbo ìjọ ń plan tó bá jẹ́ bẹ̀ wọ́n lọ́n bá mi mú ẹ̀ ọlọ́run dẹ̀ mú ẹ̀ alimọ́ríkàsì ó bó ṣe já wa lẹ̀ wá rí jákujàku bíi orí jákujàku bíi olórí àwọn apọ́nmi tàánú àwọn ọmọ ìrúwà lórí àbí àwọn ọmọ ìrúwà tó pọ́nmi tàlágàrà o alimọ́ríkàsì ọlọ́run jọ máṣá gbàdúrà yìí ọlọ́run má dojú ti gbogbo wa gbogbo àdúrà tá a ṣe ọlọ́run jọ máṣá gbà ọlọ́run jọ wọlé àyè ká wà yìí máṣá ìjọ gòkè lọ máṣá ìyọnu sí gbogbo àrísìkí rọrùn ọlọ́run jọ ṣe fún gbogbo wa ọlọ́run má bínú sí wa ọlọ́run máṣá gbàdúrà wa la hawla wala quwwata illa billahi al-aliyyil azim gbogbo ẹ̀yin tẹ́ ń wọkọ̀ ọlọ́run bá fún yín lọ́kùnrin ọkọ alálùbáríkà gbogbo ẹ̀yin tẹ́ ń wáyàwó ọlọ́run máṣá fún yín yàwó alálùbáríkà ọlọ́run jọ má jẹ́ pé torí pé ẹ̀ ń wáyàwó kó wá fún yín ní obìnrin gbàjẹ́ sinmi ọlọ́run má torí pé ń wọ ọkọ kó fún yín lọ́kọ gbàjẹ́ sinmi ọlọ́run jọ ọkọ gidi ẹ̀yin tẹ́ ń wọ ọmọ náà ọlọ́run má fún yín lọ́mọ gbàjẹ́ sinmi o ọmọ dùnú kuratan ayun ní kọ́ lọ́n fún yín gbogbo alápapọ̀ waja'alna lil muttaqina imama kọ́ lọ́n wá fún wa ní àwọn ọmọ tuntun ojú kó wá fún wa ní àwọn ọmọ tó jẹ́ pé aṣíwájú rere kọ́ lọ́n má ṣàfi ṣe gbogbo alẹ́ṣọ̀ ọlọ́run má ṣàyọ̀nù sí wa gbogbo ẹ̀yin ya wa ẹ̀yin àfa wa tẹ́ wa ń bẹ̀ akin dada kọlọ masa gbàdúrà yín o kọlọ masa gbàdúrà yín o ọlá la hawla wala quwwata illa billahi al-aliyyil azim rabbana taqabbal minna innaka anta samiul alim wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina azaban nar rabbana taqabbal minna innaka anta samiud du'a wa tub alayna ya maulana innaka anta tawwabur rahim ربنا آتنا متوتوي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار Ọlọ́run jọ̀ọ́ má ṣe jọ̀ọ́ orí bẹ́ẹ̀ وقنا عذاب النار Ọlọ́run má fi ìyànà jẹ wá jẹ́ àgbádùn ayé jẹ́ àgbádùn ayé àwa dẹ̀ gbádùn ayé yìí lọ́wọ́ à ń jẹ ayé yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí à ń jẹ tó ti gbọ́ à ń jẹ àṣẹbọ àdẹ̀ jẹ ẹ̀yin tẹ̀ ń ṣẹbọ ráyé jẹ táwa tá a ṣe bọ̀ kọ̀nfàmù ni kò rújú apáti òṣì ẹ̀yin tẹ̀ ń ṣe bọ̀ gbádùn táwa tá a ṣe bọ̀
ẹ̀yin tẹ̀ ń wẹ̀ṣẹ̀ àwúre gbárùn táwa tá àwẹ̀ṣẹ̀ àwúre ẹ̀yin tẹ̀ ń wẹ̀ṣẹ̀ àwúre. How are you? I'm on live program. Yeah. Ẹ̀yin tẹ̀ ń wẹ̀ṣẹ̀ àwúre gbárùn táwa tá àwẹ̀ṣẹ̀ àwúre ẹ̀yin tẹ̀ ń jóògùn gbárùn táwa tá mo ń live large mo ń live posh mo ń live large mo dẹ̀ ń live posh life wọn náà rí ohun ẹ̀ lọ gbọ́ṣẹ́ yẹ lẹ̀ máa wẹ̀ mọ́ ọ̀dẹ̀ ni ẹ lọ gbọ́ṣẹ́ lẹ̀ ohun kí lórúkọ ẹ nìyẹn Jímọ̀nì a ní ọmọ ọ̀dẹ̀ jáwọ́ ń bẹ̀ ọmọ ọ̀dẹ̀ ni ẹ kí ló ṣe ẹ jáwọ́ kú omi bẹ̀ tó bá fẹ́ live mo ṣe live ọṣẹ tó ń lò yẹn kọ́kọ́ lọ já gbogbo ẹnu kó wá dó tọ́ lọ́hùn kó wá máa sunkún sọ́ Ọlọ́run máa gbàdúrà ẹ̀ lọ dá gbogbo ọṣẹ yẹn tó bá ti dànù tán Ọlọ́run máa gbàdúrà ẹ̀ lọ dànù ọdẹ mugun lọ dá gbogbo ọṣẹ tó bá dá gbogbo ọṣẹ yẹn Ọlọ́run máa gbàdúrà Ọlọ́run máa ṣe gbàdúrà gbogbo wa Ọlọ́run á dùn àánú Ọlọ́run máa ṣe ìyọ́nú sí wa Ọlọ́run máa ṣe ṣe gbogbo tá a fẹ́ fún wa yìí tá a fẹ́ kọ́ Ọlọ́run máa fi ṣàdánwò Ọlọ́run jọ̀ọ́ wọlé agbára wọlọ́hun ológo wọlọ́hun wọlé agbára wọlọ́hun ológo wọlọ́hun máa ṣe wà dùgbò wa nù subhana rabbika. wọ́n yìí máa ṣe prógámù lọ́la o tinubu bí mi ti bá rẹ̀ ń tọ́ sinwin jáde nínú yín tẹ́ bá tọ́ sinwin kan bá jáde kò ń ṣe bí àwọn òpùrọ̀ o táwọn òpùrọ̀ bá sọ̀rọ̀ àwúrò àwọn yẹn kọ́ o tó òpùrọ̀ bá sọ̀rọ̀ kò ń ṣe irú àwọn yẹn rí pé mi ò fáwọn òpùrọ̀ lé sí mọ́ wọ́n lé òsínú sẹ́ẹ̀tì wa wọ́n fi ògbìn hàn lé sí kò ń ṣe irú àwọn òpùrọ̀ irú àwọn yẹn kọ́ àwọn èèyàn gidi tó bá jáde nínú yín tẹ àwọn èèyàn jákujàku kan tó bá sinwin jáde nínú yín irú wọn ni máa fún lé sí Lincoln Navigator ọlọ́mọṣẹ́ gbàdúrà yín mo rí Lincoln bẹ́ẹ̀ ọlọ́mọṣẹ́ gbàdúrà yín brother wa Lincoln Navigator ọlọ́mọṣẹ́ ìyọ́nú sí yín o ìyọ́nú Ọlọ́run kó máa bá yín ọlá àti tóbi Ọlọ́run lánàá ọlọ́mọrí yín bẹ́ẹ̀ dúore alájà wa olórí ní alájà wa síkírọ̀ ní àwọn èèyàn pọ̀ bẹ́ẹ̀ olórí ọlọ́njà sóríire àṣírí yín ti tú ẹlẹ́mà fún mi yàwó lájọjọ́ ẹ̀ fún mi yàwó ẹlòmíì ti fún mi yàwó ọlọ́njà sóríire mi ti ń báyàwó lọ ọlọ́mọṣẹ́ ṣe rọrùn subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alal mursalin walhamdulillahi rabbil alamin wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.